ṣé máa fojú sí ìṣọ́ọ̀ṣì ìgbà tí bá ní kan gbé bọ̀ jáde sí ìkó. ìbọn fẹ́ pẹ̀sẹ̀ pariwo ìkàlẹ́ mi fẹ́ pariwo àwọn ọmọ kọ́ bọ̀ wáyé ló jáwé ló ń ta ẹni ló lè jáwé fún àwọn kọ́ ló ti pé buhari jábọ̀ àjọ gbá ìtàn. Bọ̀wálé àfarawé ò ṣeé ṣe àfarawé ò ṣeé ṣe Bọ̀wálé tán rán nílé ìwé tó ń rìn rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ kiri ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o sinimá yẹrẹ o Bọ̀wálé làkọlé rẹ̀ bó ti jáde wá lórí YouTube Ìgbìyànjú TV ilẹ̀ ò ti rí wo àwòtún wo ni o. Bọ̀wálé o ẹni àwí fún ọba tí ó gbọ́ ẹni àsọ̀rọ̀ fún ọba tí ó gbà wí ìgbà àfọ̀gbà fi gbà já àjọpọ̀ mímú lágbàdá Bọ̀wálé wọ́n ní ọmọ ṣàfarawé kó má dàbí ẹnìkan kò gbọ́ o Bọ̀wálé ti ń ṣàfarawé wọn lajì mọ́ lórí ló bá gbé kuru jẹ lọ́wọ́ ẹ bọ́ra ẹgbọ́n ta ló pa Bọ̀wálé o ẹ wá ṣẹlẹ̀ nínú sinimá ńlá yìí Bọ̀wálé wọ́n sì Arẹ́gbẹ́ṣọlá ló ṣe ọmọ ilé ìwé ẹ wá wo báwọn ọmọ ìṣe ń da skúùrù aago tó wù wọ́n ni wọ́n ń délé ìwé o wọ́n ti wọ ẹni tó pa Bọ̀wálé báyìí kò láìpẹ́ kan jẹ́ tiẹ̀ sinimá tuntun Bọ̀wálé another 100% comedy extravaganza action packed movie ni ẹ̀rín àríntà kìtì ní tẹ́ bá wo kọjá bẹ́ẹ̀ Bọ̀wálé a movie written produced and directed by Ìgbìyànjú starring Don Richard bọ́sì Arẹ́gbẹ́ṣọlá Asui Lazarus Ìgbìyànjú Rúdẹ̀mídé Adédoyin Elizabeth Ime Victoria Adénẹyẹ Balógun Adéwálé Ayọ̀mídé Ọlás kitchen Yadabira Ancestor Yusuf Big 8 Leo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá tuntun ìta àpàkọ́lé ẹ̀ ní Bọ̀wálé subtitled in English ó ti jáde wà lórí YouTube báyìí ẹ click sórí Ìgbìyànjú TV kẹ́rìnrún wò Bọ̀wálé ni o àwòtúnwò ni ó kọjá bẹ́ẹ̀. ṣé mo fẹ́ pa ẹni ṣé tí bá fẹ́ pa ẹ ṣé mo máa mú koríko sùn ẹ dání o. níbo láyé yìí wá ń lọ ayé yìí ti dorí kodò ìwà ìbàjẹ́ làwa fi ń yangàn àfi kó rí ẹni ó kó nìyàn lọ́wọ́ ẹni tí ń ṣẹ́ni ta ò rí àfi kó rí ẹni kókó nìyàn lọ́wọ́ ẹni tí ń ṣẹ́ni ta ò mọ̀ ẹ yé fìwà ìbàjẹ́ yangàn o ẹ jẹ́ ká ṣe bó ti yẹ ká ṣe ṣe kó lè rí bó ti yẹ kó rí tòró ohun tí kò dáa kò lóko méjì tó ń jẹ́ ẹ̀yin mọ̀dé wọ̀nyí ẹ má bàyé jẹ́ mọ́ iṣẹ́ àwọ̀ ẹni yẹ kó tó ní jẹ́ olè ló bọ́mọ jẹ́ o àfi kó rí ẹni kókó nìyàn lọ́wọ́ ẹni tí ṣọ́ni ta ò mọ̀ ẹ yé fìwà ìbàjẹ́ yangàn o ẹ jẹ́ ká ṣe bó ti yẹ ká ṣe ṣe kó lè rí bó ti yẹ kó rí. ṣé kiri ni gbé sílẹ̀. bẹ́ẹ̀ ni bàbá. ó dáa owó dà. ẹ ṣe mi sá mo ti gbé sí ibi inú ilé yẹn. ó dáa. dákun ọmọ mi mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ rẹ̀ jọ níbi tí mo ti rí ẹ̀hún èmi ló ń ṣe ń bẹ̀ pàtó kó sọ fún mi. ẹ̀mí pé ibi tẹ́ ti pàdé mi lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan ni mò ń gbé òun náà ní rúùmù kan ṣùgbọ́n àtìgbà tó ti ní ìyàwó ló pè mí sákìyèsí wípé kémi náà tẹ̀síwájú nǹkan tó dé tẹ́ fi pàdé mi nù. kódà ìyẹn nǹkan lóhùn púpọ̀ jọ bàbá àti ìyá ètò gbọkọ rẹ wáyé ńkọ́. ẹ̀mí pé àwọn òbí mi. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ ńlá lẹ béèrè lọ́wọ́ mi yìí o. bẹ́ẹ̀
fádòdò ságẹ̀ tíwáìlì bàbá o ẹni àti igbó tó ń tirẹ̀ ọ̀nà ẹni tí ò ní ìyá tó ní ga máa fi ṣì àmọ́ mi gbọ́ kó ẹsẹ̀. ìgbàlè báwo ló máa lọ báyẹn. ó wálẹ̀. màmá ń tíǹkì lọ́wọ́ ni màmá ṣì ń ronú lọ́wọ́ wọ́n ń tíǹkì lọ́wọ́ ni. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣèbí màá sọ fún yín pé ṣé kí náà dey 4 for night. kọ̀ǹfàmà ìwọ mọ̀ pé ọmọ líle làwa ó ti yé kàkàkà jalè a máa ṣe kí ni a máa rọ́ọ̀zù. ó lè ẹgbàgbé bóyá ṣẹlẹ̀ ṣe rí ibi tí àwa bá wà báyìí ibẹ̀ ló máa ti mú nǹkan tá a máa jẹ wá fún wa. kò sí gbẹ̀gbẹ̀sẹ̀ kò sí fọ̀ ṣé ń fọ́ ni. ọmọọba òwò wà nǹkan. yàrá yà bọ ìkéde tí àwọn tẹ yìí. ó ti bì dáa. ṣé bá a ṣe kàn jáde yẹn díẹ̀díẹ̀ yẹn ṣé àkànlè gbébọn. n ti mọ ibi tó ń lọ gbébọn bíi ti bá wò ṣé wáìnì ti wà ní ṣé ó gbọ́ nǹkan tó ń sọ ni ṣé ká ló máa gbébọn ló fẹ́ ni kàkàkà jalè a máa ṣe kí ni a máa zù ọmọ ló máa kàn jọ mi èmi ò láì gbówó ọwọ́ rẹ̀ ọmọ kọ́mọ líle làwa àwa ò lè gbébọn kàkà kí n jalè máa zù ni gbà mú gbé ẹ débẹ̀ rẹ̀ ṣé o gbọ́ nǹkan tó ń wú irú ọ̀rọ̀ nìyẹn gbébọn bíi ti bá wò. ìyẹ kò lọ bẹ́ẹ̀ kò àpòyẹ kó máa lọ bẹ́ẹ̀ náà. kàn jáde yẹn kì í ṣe pé a máa pa wọn a máa fi bọ́ ẹ̀ máa dé gbà wọn. ọmọ àní kò sọ̀rọ̀ ń bẹ̀ wọ́n sẹ̀ ta ní ẹ̀ tó ní kí wọ́n láwọn akọrin fún ẹ lójoojúmọ́ yìí fẹ́ máa gbọ́ pé wọ́n ń gbébọn ó ń ṣe níwájú àwọn wò ọmọ ó ti lọ bẹ́ẹ̀ jàre ó máa. àmọ́ ẹni àti ìgbógbó ti ọ̀nà láìlè lẹ́nà wà ṣọ́ọ̀bù àgbì máa mú ìyá. Máàmì ẹ ká sùn. Ẹ ká sùn. Ajé o. Ẹ ká sùn ẹ̀yin ọkọ ni. Èmi stargell ni o, má dòdò o, mo wá gbẹ̀tọ̀ tèmi. Ẹ̀tọ́ báwo? Mo ti ṣẹ̀tọ́ mi fún láńlọ́ọ̀dù. Ṣé láńlọ́ọ̀dù ló máa ń ṣọ́ ṣọ́ọ̀bù? Ẹ jọ pé ẹ̀mọ stargell já màámi mọ̀ màámi tó kọ́lé sórí omi màámi tó sọ pé wọ́n fàyè gbà níbi tó ti ń fà pàtà. Ẹgbọ́n nǹkan tó ń sọ màmá ṣe tó kọ́ ọdún wa dá ṣọ́ọ̀bù yín rú. Dá ṣọ́ọ̀bù mi rú ọ̀rọ̀ owó lẹ́ ń sọ yìí. Ọlọ́run sẹ̀ gbogbo àwọn tó wà ń bì wọ́n sọ fún yín ni mo gbó mi steady. Dá ṣọ́ọ̀bù mi rú. yàrá jẹ àwọn là ń ṣọ́ ṣọ́ọ̀bù yín o ọlọ́dẹ kó ló ń ṣọ́ o màmá mi stargell. Ajẹ́sẹ̀. Èmi ò lẹ́tọ̀ọ́ tèmi máa fún yín o torí mo ti ṣẹ̀tọ́ mi fún láńlọ́ọ̀dù mo dẹ̀ ń sanwó ọlọ́dẹ ẹ̀tọ́ wo mo tún fẹ́ ṣe fún yín. Ẹ lówó tẹ máa san fún mi àgbẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ lówó tẹ máa san. Ẹ̀yà kò sí gbẹ̀gbẹ̀. Ẹ̀yin boys movement. Wọ́n ti náà wọ̀n fún wa. Ṣé bí ká máa lọ? Ó ga ọ. Ṣé òbí kan ṣáà ló bẹ́yìn eléyìí ṣá? Ẹ níṣẹ́ lọ́wọ́, ẹ̀ ń dààmú àdúgbò, ẹ̀ ń dààmú gbòòrò. Ṣé èèyàn ló bí yín ṣá? Ó ga ọ. Ṣí ọ. Ibẹ̀ mo ń lọ báyìí, mo ti fẹ́ lọ gba owó yẹn báyìí. Ibi géètì yẹn gangan mà mo ti fẹ́ gbowó yẹn báyìí. Ẹ ti pẹ́ jù látara ọ̀nà àwọn tí ó sọ̀rọ̀ gan-an. Ẹ má bínú, mo mọ̀. Wọ́n ti ń retí yín o. Ó ti mú kí o. Hello Ìbẹ̀rù níbo lẹ wà ẹ máa bọ̀ Fọdá Yusuf street níwájú kérúbù ìwọ̀n yẹn gọ́gọ́gọ́ ẹ máa bọ̀ mẹ́sì ẹ máa bọ̀ ẹ má pẹ́ ẹ máa bá mọ́ wà bẹ́ẹ̀. Kílẹ̀ fẹ́ kílẹ̀ dé. Owó olówó ọgbà ni o ó lé. Ṣíṣe là ṣe ń ibi tí mo ti ń ṣiṣẹ́ rí tí mo ti rí tọ́wọ́ kọ́bọ̀ mẹ́rin mú lọ sẹ́nu óyá báṣọ kò bẹ̀rẹ̀ ṣe bẹ́ẹ̀. Bàbá ẹ ǹlẹ́ o. Ẹ káàárọ̀. Ó dà ti rí ó máa pẹ́ yín díẹ̀ kẹ́. Ẹ má bínú ọmọ mi ni mò ń dóde pé kájọ máa bọ̀
òun ló fà á. sóun náà wá ṣiṣẹ́ níbí ni. Bẹ́ẹ̀ ni mo mú wa kó wá ṣiṣẹ́. pẹ̀lẹ́ báwo ni kí lórúkọ tiẹ̀. Báyọ̀ ni sà. Báyọ̀ ó lè ṣiṣẹ́ yìí. Bẹ́ẹ̀ ni sà. A ṣe. but tí ó lè wẹ̀dò. A ṣe kódà ó ń wẹ yátì ó ń wẹ̀. Bàbá mi mọ omi wẹ̀ kí n má parọ́. Ó mọ omi wẹ̀. Bẹ́ẹ̀ ni àmọ́ mo lè ṣiṣẹ́ dáadáa. Bàbá àgbàlagbà tẹ̀lé yín tó dá kí n máa sọ̀rọ̀ sí yín. Nígbà tẹ mẹ́ni tí kò lè wẹ̀dò tẹ mú yàn wá pé kó wá ṣiṣẹ́ odò. Èsì fẹ́ kó bá mi ní. Ó ń wẹ̀ tẹ́lẹ̀. Bàbá ẹ dákẹ́. Irú kí nìyẹn? Pẹ̀lẹ́jàre oríṣẹ́ wa yẹn tí o bá lè wẹ̀dò ò lè ṣe é. Ọlọ́run ò ní jẹ́ ká rẹ́ bí àkóbá lẹ́nu iṣẹ́ wa. Ọlọ́run á pèsè iṣẹ́ tó máa ṣe fún ẹ. Àmọ́ bàbá mo lè ṣiṣẹ́ dáadáa. Mo bí máa wọrí o ò lè ṣiṣẹ́ yìí. Ẹni tó bá ń wẹ mi ló lè ṣe irú eléyìí. Bàbá náà mọ̀. Wọ́n kàn ń sọ̀rọ̀ bí èwe ni pẹ̀lẹ́ o ní lè ṣiṣẹ́ bí òjò bó ṣe jẹ́ nìyẹn. O lè ṣiṣẹ́ yìí o. Ẹ má bínú wa. Báyọ̀ ọ̀rọ̀ ti wá rí báyìí bóyá kó máa lọ lé ọ̀wá bẹ́ẹ̀ lé. Àmọ́ mo lè ṣiṣẹ́ o tí n bá jẹ́ pé mo lè wẹ̀. Ọlọ́run á pèsè yìí tó máa ju ilé ìwé tó máa pèsè. Ẹ̀yà ṣẹ́ ó dàbọ̀. Ìlànà mo fẹ́ ṣe báyìí mọ̀. Báyọ̀. Ilẹ̀ ní ayé ló sùn sí ni. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìgbà tí mo wá láti odò lẹ́ẹ̀kan mo ti wọnú ilé mo ti fọ àwọn abọ́ tó yẹ kí n fọ mo á ní kí n sùn sí ibà fúngbà díẹ̀. Kí ló dé tó wọlé? Ó bá wọlé ní ayé tó sùn yóò dáa. Bóde wa ni ṣé o ti jẹun? Mi ì tí ì jẹun kankan. Kí ló dé Báyọ̀? Kò sóúnjẹ kankan nínú ilé gàrí díẹ̀ ló wà nínú ilé mo tún wá rò pé tí n bá jẹ tẹ bá dé ó ṣeé ṣe kẹ́ sọ̀rọ̀. Báyọ̀ má fi ibi panú mọ́ ohun tó bá ti rí nílé jẹ tí nǹkan ẹ̀ náà ni ìwọ jẹ tó ti yẹ. Ẹ jẹ́ kí n bá yín gbé báàgì. Má ṣe yọnu mo ń bọ̀. Báyọ̀ sórí nígbà míì wà àyà wà kò ní sọ̀rọ̀ nígbà míì sì kìíní ọ̀rọ̀ á wà kò ní sáyè àmọ́ lẹ́ni méjèèjì ló wà. Mo lọ́rọ̀ kan láti bẹ́ẹ̀ sọ nítorí ìgbàkígbà tí kinní ń bá ń rú lọ́kàn mi bí n bá sọ fún ẹ mo máa dàbí ẹni burúkú ni. Ọ̀rọ̀ tó gbàjú. Báyọ̀ ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ ọ̀rọ̀ yìí sì ń kan mí lóminú tó bá wò ó dáadáa wàá rí wípé o kì í ṣe ọmọdé mọ́ àgbà ló ń dà lóyè. Báyọ̀ mo fẹ́ kó o wá ìrìnkúrìn ẹsẹ̀ ara rẹ kó o wá iṣẹ́ gidi kó o wá ṣe. Bàbá nǹkan tó ṣẹlẹ̀ ni pé kò kún ṣe pé mi náà ò lè ṣiṣẹ́ àmọ́ gbogbo bí mo ṣe ń wá láti ṣiṣẹ́ mi ì rí iṣẹ́ kankan tí mo fẹ́ ṣe èmi náà ń ṣọ̀lẹ. Báyọ̀ gẹ́gẹ́ bí mo sọ fún ẹ lẹ́ẹ̀kan sí kàn sí gbòòrò rìn káàkiri inú gbòòrò mo nígbàgbọ́ gbangba wípé bó o bá máa fi káàkiri dáadáa ó rí iṣẹ́ alálùbáríkà tí mo dẹ̀ nígbàgbọ́ wípé ó ṣe ó jẹ níbi tó yẹ kó o ti jẹ ó là níbi tó yẹ kó o ti là àwọn òbí rẹ ni wọ́n jèrè yẹ. Ẹ ṣeun. Ẹ̀sùn mo dúpẹ́ Ọlọ́run ló ṣe ọ́. Tó bá ti dọ̀la màá mọ máa ṣe wáṣẹ. Yóò dà fún mi. Má jẹ́ kó pẹ́ o. Kò sí wàhálà. Má jẹ́ kó pẹ́ o. Kò sí wàhálà. Ẹ ṣe lọ sí. Ẹ ṣe. Bámidélé. Ẹ káàárọ̀ mà. Ẹ káàárọ̀ o. Mo ti ń retí yín gbé kéde látàárọ̀ mà. Ẹ káàárọ̀. Báwo lẹjà? Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mà.
gbogbo ọjà náà yẹn mà gbogbo ẹ̀ ni mo ti calculate sílẹ̀ mà. ṣé gbogbo ọjà tán kó wá lánàá yẹn ṣóun ló pé. bẹ́ẹ̀ni ọgbọ̀n sílẹ̀ mà bọ́ mọ́ mi ìgbà tí máa jí láàárọ̀ tí máa dé ìgbà yìí mo rí i pé àwọn pàlàǹtì tó kó sínú ibẹ̀ mo rí i pé gbogbo ẹ̀ dúró láàárọ̀ yìí o. ó jẹ́ ìrànjú ẹ̀ kó lọ wo bẹ̀. mọ́mí gbogbo ẹ̀ ni mo wò máa. ó dẹ̀ ti rí i pé kò sí bẹ̀. mi lè máa parọ́ fún yín mọ́mí. kí ìtòun sọ̀rọ̀ yẹn ṣé ọmọdé tó ń tẹ̀lé ọkọ̀ ṣá. wọ́n ní gbogbo ẹ̀ mo kà tó pé a ní pé n kò ti dé báyìí mo kò rí i pé everything kò. kí ìyẹn mẹ́wàá ni mo rà mẹ́wàá 58,000 mà lẹ́yọ kọ̀ọ̀kan. gbogbo mo ti wá in fact àtàrà mo ti wá gbogbo ẹ̀ mi rí. wò ó tó o bá fẹ́ jẹ gbèsè tó o bá jẹ onígbèsè nìyẹn kó calculate ẹ̀ kó lọ́bẹ̀ dáadáa kó yá wọ́n fún mi. wọ́n mi òun náà mò ń wá. 58,000 wọ́n fẹ́ yọ kọ̀ọ̀kan. àtàrà mo ti wá mú ìdí láwọn ẹ̀ báyìí kò dùn. ọmọ ìkó bá mi. òun rèé mọ́ ìmú kọ́ síbí. ẹ tí ì rí ọkọ àjẹsẹ. ẹ mọ̀ wọ́n rí. mi ò máa mọ wọn rí. wọ́n sì wá kan ilẹ̀kùn ni ọ̀yìn máa padà sí ilẹ̀kùn ẹ̀ sí ilẹ̀. mo gbé o owó olówó. ẹ mọ̀ wọ́n rí. mi ò mọ wọn rí wọn kọ̀ wá bí wọn náà fẹ́ gbowó ilẹ̀ mi ò kàn owó ilẹ̀ tó fẹ́ gbà nígbà tí mo sanwó ọlọ́dẹ tí mo dẹ̀ ti ṣẹ̀tọ́ mi fún láńlọ́ọ̀dù. wọ́n ní bí agẹ̀ bí wọ́n. bí ta ni àwọn ta ni àwọn ọmọ òfò yìí. wọ́n mi ní orí ṣá o. ó mà ṣe o. Báyọ̀ ọ̀rọ̀ wà tí mo fẹ́ rí ẹ fún gẹ́gẹ́ bí mo sọ fún ẹ ọ̀rọ̀ tí mo sì fẹ́ rí ẹ fún yìí a lè sọ pé ó máa rí bákan kó tó má rí bákan. Báyọ̀ mo fẹ́ rìnrìn àjò kan ìrìn àjò tí mo sì fẹ́ rìn yìí mi ò mọ̀ ìgbà tí ó máa gbé mi dé mi ò mọ̀ iye oṣù tó máa jẹ́ ni mo ṣe wò pé kí n sọ fún ẹ ó dẹ̀ lè ṣeé ṣe kó jẹ́ pé nígbà tí n bá lọ tán tí mi bá pẹ́ láńlọ́ọ̀dù wa ó lè sọ pé kó jáde kó nu ilé mi ì sì fẹ́ nǹkan tó yẹ kó máa ní ẹ lára rárá ni mo ṣe wò pé kí n sọ fún ẹ pé mi ò mọ̀ mi ì lé ẹ o ìgbàkigbà tó bá ń wù ẹ́ ló lè lọ o pé bóyá kó o tún pò kí ìrajà bí o lè rẹ́ni tó lè ràn ọ́ lọ́wọ́ ibi tó lè sùn ọ̀rọ̀ mi ò yé ẹ kì í ṣe pé bóyá kó mo sọ̀rọ̀ kan tí ò dáa bákan o ní tí mo sọ ni pé mo fẹ́ kó farabalẹ̀ kó gbọ́ mi dáa kó gbọ́ mi yékéyéké. ọ̀rọ̀ ń yé mi ibi tẹ́ ẹ̀ sọ̀rọ̀ dé gan-an ọ̀rọ̀ ń yé mi ṣe rí èmi náà ti pinnu lọ́kàn ara mi tẹ́lẹ̀ ó kàn jẹ́ pé ẹ tètè sọ ni ìfà tí mo ti di gbogbo aṣọ mi ẹ bá notice ẹ mi ò ní pẹ́ máa lọ ẹ jẹ́ ìgbà tẹ́ tún kúkú sọ báyìí sí a jẹ́ pé ẹ ti fi òkú kan fi pẹyẹ méjì ni. Jákùn ṣé o ti ń wọgbọ́n fúnra ẹ tí ń rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé o fẹ́ lọ ni àbí torí pé mò ń ọ̀rọ̀ tí mo sọ fún mi ò rò pé o gbọ́ àgbọ́yé mi dáadáa. ọ̀rọ̀ yín yé mi bàbá ẹ wo wọ́n ṣe ọ̀nà mo ti ń pinnu tẹ́lẹ̀ ẹ ti try. ló ní kíákíá bẹ́ẹ̀ náà ni. ọlọ́run aláàánú ti ní ẹ̀ka náà lè ṣe ìdúgbò. mo fọlọ́run sí ẹ̀hún. gbogbo kọtẹ bá dáwọ́ lé àmà yọ sí èrè. mo fọlọ́run sí ẹ̀hún. ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe o mo dúpẹ́ lọ́wọ́ yín. ta ni mò ń wò yìí Báyọ̀ Báyọ̀. ta ni mò ń wò yìí ọ̀rẹ́ mi. Báyọ̀ dákun ṣé ò sí o. bàbá ó wà o ẹ wá wò nǹkan ẹ wá wò. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi. Báyọ̀ Báyọ̀. irọ́ ni o. bàbá. ẹ lẹ. ẹ ra bàbá. Báyọ̀ dákun báwo lẹni ṣe jẹ́ sí ẹ o sí ò sí o. bàbá ọ̀rẹ́ mi tí mo máa ń sọ fún yín pé a jọ jáde ní primary 6 nígbà yẹn ó ti pẹ́ gan-an òun lélẹ́yìí. ó ti sanra ó ti. olóyè gidi Báyọ̀ ló wọ́n ń ràrìn rà káàkiri. ẹ wo bàbá ibi orí dání sí là ń gbé kọ́ ló ń ṣàánú ni ẹ wo ẹ má ṣe yọnu lélẹ́yìí tí mo ti rí ọ̀rẹ́ mi yìí ẹ jẹ́ n kúkú máa bá a lọ ẹ̀yin máa lọ ẹ ṣe o ẹ ṣe o ó dàbọ̀ o báyìí mo fẹ́ lódò àsìyìn o. ẹ ṣe o ọ̀rẹ́ mi lọ.
gbogbo ẹ ti rí jọ̀mjọ̀m àbò ó lágbára o. Báyọ̀ sórí mo ò kàn lè máa fún ẹlẹ́ja jẹ mo gbúdọ̀ kọ́ ẹ bá ṣe pẹja tó yẹ gbogbo àwọn ilé mọ́tò torí pé mo ní mo hustle ni o n tó ní o then nǹkan tèmi tẹ̀ fẹ́ kó achieve ni pé Báyọ̀ sórí báyọ̀ ká máa fún wọn tán wa tó yẹ mo fẹ́ kó dọ́bù hustle ẹ̀ àtọmọkùnrin tó yẹ téèyàn bá dọ́bù hustle ẹ̀ ló máa rí nǹkan tó ń wà tó yẹ ọmọ kò ṣeré mọ́ Moscow iṣẹ́ náà ṣe ń bẹ̀ tí owó yóò rí àárín kájábàtà kiri yẹn kò sí kankan ń bẹ̀ ó lè tètè méèkì ọkọ̀ ọmọ máa fẹsẹ̀ gbálẹ̀ kiri àdúgbò ni torí àwọn tí wọ́n ń di big millionaire lẹ́nu tó ń di billionaire trillionaire yẹn iṣẹ́ ló ṣe o wọ́n wò ó ṣe ọmọdé ńlá iṣẹ́ ló ṣe o ó hustle ni ó gbébọn o tó fi di olówó tó fi dọlọ́lá o wá Báyọ̀ ó fẹ́ kí wọ́n náà kò tiẹ̀ try bóyá wọ́n gan o lè dolówó o lè dọ́là wọ́n tó bá jólè tó bá yọ fẹ́ gbébọn gbé kó kí wọ́n gan kó jalè kó gbébọn kó fọ́ anything. ó yà wá ó yà wá wá. ọ̀sẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ àwọn àlàyé tí bá sọ fún ẹgbẹ́ ọmọ ìlú máa ń lówó yẹn wà owó yẹn náà wà lẹ́gbẹ̀ẹ́ kó dẹ̀ sọ̀rọ̀ ọlọ́dún. wá kí ló máa ń ṣe ènìyàn tó bá rán níṣẹ́ ẹrú èèyàn máa ń fi tọmọ jẹ ni nígbà tí wọ́n ní kó gbó lọ sí báńkì lánàá tó bìlú pé agbára wà lọ́wọ́ ẹ̀ oní páwà kó wá gbówó rẹ̀ wá sílé tó bá ti dé ọ́fíìsì lọ́la jẹ́ kó yóò pé èmi Báyọ̀ tí mo lówó mo ti wá gbówó mi. ẹjọ́ kàkàtà lọ fi tó rí o ní ọjà kúkú gbẹ̀rù mi tètè lárí lẹ́yìn o. bọ̀bọ̀ kí ló ń sọ yìí náà kí ló ń sọ lẹ́nu ẹ tí ò dùn lẹ́nu ẹ tó kò dẹ̀ ń sọ yìí kí ni ìtumọ̀ yẹn òkè ṣé nítorí mo wá sọ́dọ̀ ẹ̀ pé kò ràn mí lọ́wọ́ o ti bìlí pé o máa fi lọ́kúlọ̀ lọ mi kí n jalè kí n já olè kí ló ń sọ yìí ṣé wọ́n gbọ́ nǹkan tó sọ ni wọ́n ní ẹni tó bá parọ́ ó máa jalè ẹni tó bá kẹ̀ jalè kẹ̀ náà máa pàdánù ni mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé kó bá mi wá nǹkan kan kémi náà tiẹ̀ máa rọ́wọ́ mú sẹ́nu wọ́n á sọ pé kí n jalè ṣé ipò tó rí mi jọ yẹn ṣé ó wà òkè lójú ààrẹ ṣé nítorí o ti ń raṣọ sí mi lọ́rùn tí mo ti ń gba múwámúwá lọ́dọ̀ ẹ̀ o ti bìlí pé nǹkan tó dẹ̀ kàn ní pé kí n ja olè ṣé olè ni wọ́n ń jà ni tó fi lówó lọ́wọ́ ṣé olè ló jà ni bọ̀bọ̀ bóònù ẹ̀jà rẹ̀. mo kọ advice ẹ lásán ni àkàwé ọ̀rọ̀ lásán ni mo kàn sọ o ó dẹ̀ wá gbà bí gbà ọtí kò tí tó yẹn náà. ó tó yẹn nǹkan tí mo torí ẹ̀ wá bá ẹ̀ gangan iṣẹ́ tó sọ pé ó bá mi rí òun ni mo wá bá ẹ̀ èmi tẹ̀ bí lóògbé òun ló máa sọ fún mi pé kí n tiẹ̀ lọ síbẹ̀ kí n ríṣẹ́ ẹ̀ ń ṣe àtọjọ́ èyí tí mo ti ń dààmú yìí ó tó kémi náà ti èrò owó lọ́wọ́ ṣé bó ṣe rí mi jọ yẹn ìwọ náà rí náà tó bá pé olè lèmi fẹ́ jà òun ṣe bó ṣe máa bá mi nìyí o má ti jalè tipẹ́ ṣé mi ò máa tó ń jalè ni mo máa tó ń jalè nàbọ̀ àwọn Yorùbá bọ̀ wọ́n ní olè ló bọ̀ mo jẹ́ iṣẹ́ tó bá mi rí òun ni mo torí ẹ̀ wá tó bá dẹ̀ mọ̀ pé yẹn ò lè work jẹ́ kí n máa bá tèmi lọ. kò sí wàhálà tó bá ti dìrọ̀lẹ́ ó ṣe ń sọ̀rọ̀ ni ibo ló forúkọ sí tẹ́lẹ̀ tó lọ ń jẹ́. níbo láyé yìí wá ń lọ ayé yìí ti dorí kodò ìwà ìbàjẹ́ làwa fi ń yangàn àfi kó rí ẹni ó kó níyàn lọ́wọ́ ẹni tí ń ṣẹ́ni ta orí àfi kó rí ẹni kókó níyàn. Baba landlord mo ti pe nọ́mbà yìí gbélé wa látàárọ̀ ìgbà tí màá gba ṣọ́ọ̀bù lọ́wọ́ yín ẹ sọ pé problem wà ládùúgbò yín ẹ sọ pé problem wà ní ṣọ́ọ̀bù yẹn mo sanwó tán ẹ bá mi sọ̀rọ̀ ẹni tìjú owó ọlọ́dẹ mo dẹ̀ sanwó ọlọ́dẹ tán ó tún di bí ọ̀sẹ̀ kejì àwọn boys kan wá bá mi wọ́n láwọn máa gbowó mo dẹ̀ sọ fún wọn pé mi ò lówó kankan mo ti sẹ́ẹ̀tì bàbá láńlọ́ọ̀dù ó mo sọ pé mo fẹ́ ṣàlàyé fún tí mo pè ní látàrí tẹ́ gbé sẹ́ẹ̀tì ní ṣọ́ọ̀bù ní sí láì já ṣọ́ọ̀bù láì já kọ́kọ́rọ́ mo wá ọjà tó lé ní 500,000 bẹ́ẹ̀ ṣe ń bẹ̀ mi sọ̀rọ̀ yìí orí ìrìn mo wà ẹ dáhùn bàbá mo bọ̀ wá báyìí o ibi tó jà mí wà kẹ́ bá mi wá torí owó gbọ́nlé látà ni mò ń lò mo ń bọ̀ sí yìí o àbírú kí ni lè kéèyàn má lè kọjá sínú ṣọ́ọ̀bù ẹ̀
ikú bọ́mọ rìn ọmọ òfúra àwa lọmọ wa níbo má jalè àwa lọmọ bá ò rí a ó jàgbà mo làwa lọmọ bá ò rí a ó jàgbà gbéwìrì ọ̀gára ọlọ́ṣà gbéwìrì ọ̀gára ọlọ́ṣà ẹ máa ta fẹ́lẹ́fẹ́lẹ́ wọ́n ní ká ẹ máa ta fẹ́lẹ́fẹ́lẹ́ kẹ́ ẹ má bàa kàn dínú yọ kẹ́ ẹ má bàa kàn dínú yọ. àdó ń gbọ́ kórópó dẹ̀ gbé adé láti gbálé gbàtà owó yín dúkìá yín yóò di tiwa. Mr. Man. Sir. Mr. Man. Sir. Mr. Man. Sir. Ṣé bí wọ́n sọ fún mi pé ibi báyìí làwọn gẹ̀ẹ́sì ẹgbà ni? Kí ló wá dé tàwọn díbẹ̀ tàbí wọn? What happened? Bẹ́ẹ̀ni sà, ṣé rí bí wọ́n ṣe kọjá báyìí? Bẹ́ẹ̀ni kò pẹ́ lọ́rùn rẹ̀ inú kọjá sà. Keep quiet. Ṣé o bí kò lè fún àwọn ọlọ́pàá mẹ́ta? Rárá sà. Ó ní wọ́n gba báyìí. Adéwájú, Agbọ̀tún, Agbòsì, Agbámíjù, anybody. Oh, let me tell you something. Are you listening to me? Yes, sir. Let me tell you something. Tí n bá padà detect wípé adé ọ̀rọ̀ yẹn padà ṣùgbọ́n lórí, máa surprise ẹ. Bobby, I promise you. Are you listening to me? Wàá padà fi aṣọ pépé orúkọ ọba. Ọ̀gá, ẹ̀rọ mi ká fẹ́ nìyí lẹ̀. He's our first suspect. Let's get him arrested. Ẹ jọ̀ọ́ ẹ máa arrest ẹ mọ̀ bó tó ṣẹlẹ̀. Ẹ filẹ̀. Ọwọ́ pálábá ẹ̀ ṣì máa padà ṣẹ́gi. Wo, look at me very well. Look at my face very well. Yes, sir. I will surprise you. Guys, let's go. Ẹ ṣé sà. Thank you, sir. Èmi just like that oyè Ọlọ́run ṣá oyè Ọlọ́run. Boss aláyọ̀ lọ́rọ̀ báwo lè ti bẹ̀rù ẹ má bínú o ó tẹ́ pé àwa ẹ̀rí wa ni àwọn ń sá fáwọn ẹ̀yà kékeré àwọn mẹ́ta péré àwọn ojó mélòó lára wọn náà big boss. o lè kúrò fún yín o bẹ̀rù o lè kúrò fún yín o lè máa ń débi kọ́ lè wọ́ mi sára gan ju sára lọ irú àwọn ìṣẹ̀ wẹ́wẹ́ yẹn wọ́n kéré gan àwọn ilé ìkẹ́ wọn kéré àwọn ọlọ́pàá gbó níbi tá a bá ti kí wọn bí ìyá wọn dá ẹ̀rọ ìkọ́tà àgbẹ̀ dání ìyá wọn àbọ̀ ń ya wèrè àṣewá lókè bí àṣewá lókè làṣewá ń sálẹ̀ ẹ pàṣẹ bá ṣe òkè àti ti sálẹ̀ àti ti níta àti tẹnu ká wọlé tí àwọn ká jẹ yálà ìyá wọn àbọ̀ ya wèrè ń bo níbi tá a bá ti kí wọn bí ìyá wọn kú ẹ pàṣẹ bá wọn akẹjẹ ká wọlé tí wọn ká pa yálà ìyá wọn dànù àmọ́ ń sinmi. Ìbẹ̀rù ó máa ń dùn mí gan-an ajé ẹ̀dẹ̀ mọ̀ yẹn pẹ́ jẹ́ wà lọ́dún ìtẹ́mi a ní kẹ́kẹ́ pàṣẹ kẹ́kẹ́ ká súnmọ́ wọn ẹ̀jẹ̀ súnmọ́ wọn ká yàbọ̀ wọn ká súnmọ́ ya wọn ká súnmọ́ wọn bàrẹ́ ká súnmọ́ wọn ẹbí wọn kẹ́kẹ́ ká jẹ́lé wọn run kí ló dé kí ló ṣẹlẹ̀ gọ́gọ́ ẹ̀pẹ̀lú ká máa ní sùúrù ká máa ní sùúrù ká máa ní ìbọn bẹ́ẹ̀ ní sùúrù gbà àwọn ẹni tá mi gan o ó ní tá mi o. Bàbá ó ti ń lọ fún wa bàbá yẹ ká ṣe kọ́ sí kínní ẹjọ́ bàbá ó ti ń lọ fún ẹjọ́ ẹ ká ṣe kankan ẹjọ́ tí wọ́n lọ bàbá bọ́ọ̀sì ètò pàṣẹ fún yín o. ẹ̀yin tèmi ẹ̀pẹ̀ sí ẹ̀mẹ̀lẹ̀ ẹni sùúrù mo ìsọ oyè ọmọ tó sunkún oyè ìyá ẹ̀ tó rẹ̀ tèmi yé mi ẹ̀yin má wọrí ẹ̀pẹ̀ sí ẹ̀mẹ̀lẹ̀ 100 for 100. èmi tí mo ń ṣe nǹkan tèmi yé mi ẹ má sùn oyè ìsìn ẹ ṣe máa wò wọn tí mò ń ṣe. àlàyé ojúlé ẹ̀já fún àdúgbò yìí lẹ̀ jàre. Èmi ò ní kankan tí mi lè máa dàgbà. torí kọ́lá yẹn torí ọ̀rọ̀ yìí kò fẹ́ yé mi mọ́ mi lè parọ́ fún ẹ o nàìjíríà ti dojúrú ṣé ọ̀rẹ́ òrí gbogbo ẹ̀ bó ṣe ń lọ ni àwọn ìṣòro téèyàn kojú nísìnyí bó la ti fẹ́ ṣe síbẹ̀. ọ̀rẹ́ rẹ̀ yóò lè ṣe nítorí pé àwọn òmòyà ti wà àwọn òmòyà rárá. nàìjíríà yìí mi understand ẹ kò yé mi mọ́ o mi lè parọ́ fún ẹ o. èmi ní ẹ̀gbọ́n tèmi pẹ̀yìn mo mọ̀ káwọn Yorùbá máa sọ pé a máa ní bàbá ń gbẹ́jọ́ ẹ̀gbọ́n lèmi ní gbẹ́jọ́ bẹ́ẹ̀ tó jẹ́ wípé òun ló mí sèmi lára babaláwo tó gbóná tó kàn fáwọn. oníbọ̀dá tó gbójú gbóyà tó lè sọ kìdí pẹ̀tẹ́lẹ̀. wo níbi tí ẹ̀gbọ́n tèmi ní ògùn dé òun ló ṣe àwa ìjìnà
tá a fi mọ ìṣòro nínú ìlú. I'm telling you tó fẹ́ gbọ́ ó mọ̀ pé kéèyàn pọnmi sínú boat ní àwọn ike yẹn kó wá kún kó ṣẹ́ dànù àbógbọ̀ kò sí wọ́n á sọ pé over kíni over full tó wá rí fóònù tó ń wò tíyàn bá download àwọn kan sórí ẹ̀ tó ṣe kí n tó ti full bóyá fóònù yẹn fẹ́ máa hang wọ́n á ní kó format ẹ̀ bẹ́ẹ̀ ni. torí tí ìṣòro bá dé bá èèyàn tó bá dé ọ̀dọ̀ ẹ̀gbọ́n tèmi ó máa dàbí pé kó format fẹ́ kò nínú láìpẹ́ yìí. gbàgbé àwọn ọ̀dà yẹn lágbára gidi gan nìyẹn o. lágbára gan ọ̀rẹ́ ṣòro jù. ọ̀rẹ́ mi ẹ bá a ṣòfò wò. àwọn ò ní nǹkan ṣògbọ́n owó nítorí pé gbé wá ó ti yẹ ó yàtọ̀ sí mú wá ó fọkàn balẹ̀ nígbà tó tẹ̀sí súnmọ́ àwa gbàgbé. a ṣe pé kò sí ìṣòro àlè ní tàbá ní ìṣòro náà yóò àbí ọ̀rẹ́ mi. nínú mi pé tó dá báyìí pé òun lẹ́gbọ̀n tó ṣe báyìí láwọn ń jìyà láti jọ. èmi ò bá jìyà àwọn ò ń jìyà. èmi face problem gan o very critical problem. ẹ ó lájẹ kó máa ṣe. ó wà fantastic gan ni o kò ṣe jẹ o. ó máa sọ̀tún nígbà tó ti mọ̀ nígbà tá a ti jọ wà láti jọ bẹ̀rẹ̀ tá a ti jọ yí wọn náà ra wọn máa sọ̀. ó ti sú mi ọ̀rẹ́ mi ó ti sú mi mi tiẹ̀ mọ nǹkan tí mo fẹ́ ṣe iṣẹ́ tó sọ pé ó bá mi wá bí mo ṣe débẹ̀ báyìí wọ́n gba everybody bí mo ṣe débẹ̀ báyìí èmi tiẹ̀ ṣíwájú everybody débẹ̀ gateman ni mo bá ń bẹ̀ ó kọ́kọ́ lọ́ mi ní fún òun ò ní jẹ́ kí n wọlé o òun ò ní gbà mí láyé o ó ṣáà sọ pé dandan kí n mú nǹkan kan wá the last card 500 tó wà lọ́mi tó yẹ pé mo ti mọ̀ pé tí n bá ti gbà mí tí n bá ti kúrò ńbẹ̀ màá fi gbé bike ó ṣáà lọ mí ní fún pé tí n bá mú owó yẹn wá òun ò ní gbà kí n wọlé mo dẹ̀ drop owó yẹn fún o ò lè believe pé àwọn tó dé lẹ́yìn mi tí wọ́n bá mi bẹ̀ wọ́n gba everybody wọn tó jẹ́ pé gbogbo wọn máa ríṣẹ́ ṣe wọ́n dẹ̀ reject mi wọ́n náà wọ́n lè gbà mí wọ́n ní mi ì lè ṣiṣẹ́ yẹn pé ìwé mi ò pé station mi àwọn ò like ẹ̀ pé iṣẹ́ yìí mi ò lóye ẹ̀ ó ti sú mi báyìí in fact kò yé mi mọ́. how come station lè ṣiṣẹ́ experience ẹ ò pé why ṣé ìwé ẹ ò pé ni jẹ́ òwò. ìwé mi pé náà àṣebọ̀n lélẹ̀ everything ló pé ń bẹ̀ ìwọ̀nba ìwé tí mo lè kà náà ni mo kà àwọn nǹkan tí mo dẹ̀ lè gbà tí ó yẹ pé iṣẹ́ yẹn mo lè ṣe ṣé ó le ju kínní ni ọ̀rẹ́ mi gbà mí. ó pé náà kí ló wá ṣẹlẹ̀ Báyọ̀. ó ti sú mi báyìí o ó ti sú mi o ó ti sú mi báyìí o. ó yá jẹ́ ká ṣe báyìí ó mọ nǹkan bí mi ṣe ń ro ọ̀rọ̀ ìgbésí ayé ẹ̀ mi rò pé ojú lásán ni o mo fẹ́ kí a tan àwọn àgbà lọ tó ń jẹ̀kọ́ láìṣèwé ń bẹ̀. èwo ni wọ́n tún sọ yìí a ní kó jẹ́ ká wá solution bí mo ṣe máa wà òkè èwo tún náà àwọn àgbà a ní solution gangan èwo ni ká lọ sọ́dọ̀ àgbà. solution náà mo ti sọ fún ẹ yẹn. ẹbí bá o ṣe bọ́ mọ Yorùbá ní ẹ. kò yé mi ni. ó yẹ kí kò dìgbà tí bá ẹ̀ṣẹ̀ fọ orí ẹ tí bá ẹ̀ṣẹ̀ kọ́rọ̀ sí i bí mo yẹ sọ̀rọ̀ yẹn ó yẹ kó ti yí ẹ. àwọn owó alàgbà àwọn òní ṣé nǹkan tó ń try láti sọ ni pé o ti ní èèyàn kan tá a máa lọ bá tó jẹ́ pé gbogbo ìṣòro mi ó máa tán lẹ̀. yes ọmọ Yorùbá ní ẹ kò ní. tó bá ti mọ̀ yẹn kò sí wàhálà ìgbà olóró bẹ́ẹ̀ à lè lọ. kò sí wàhálà màá jẹ́ kó mọ̀ torí tí mi bá ti ṣe nǹkan tí mo fẹ́ ṣe tán. kò sí wàhálà ló ṣe já máa lọ. Hello sergeant báwo ni ṣe wà pa báwo dẹ̀ ní custody everything lọ normal àwọn tá a kó ní ilé igbó lánàá yẹn ṣé wọn ò ṣe mọ̀nàmọ́ná so okay no problem ẹ wà very very careful kẹ́ ẹ dẹ̀ wà vigilant pẹ̀lú wọn o kó má padà dípò gan yẹn ó máa lọ yọ window sálọ o no problem àwa náà wà ìnàdà mi all right take care. a lọ ṣe fàájì ni. kí ló dé tó jẹ́ ìgá ìsìn wa lè báyìí. ẹ máa wá kiri. ọ́fíìsà ṣé o máa ní ọmọ stargell ní nígbò community yìí. ẹ gẹ́gẹ́ àwọn ọ̀dọ́ stargell ọ̀rọ̀ mùtúnú ọ̀yẹ́ tiẹ̀ kọ́kọ́ bọ́lẹ̀ náà ẹ bọ́lẹ̀ ẹ bọ́lẹ̀. kí ló ń ṣẹlẹ̀ mẹ́ẹ̀. sir nothing sir. Are you sure? Yes, everything is in order, right? Yeah. All right. ẹ fi wọ́n lẹ̀. ṣé pé ká fún wọn lẹ̀. ẹ fi wọ́n lẹ̀. ọ̀ dáhùn mọ̀. ṣáfà balẹ̀ díẹ̀ díẹ̀. Hello, Alpha.
ọmọ yìí máa tàwọn gáìsì mi a lọ ṣe fàájì ń gbòòrò ni ọ̀rọ̀ àwọn ará ìlú ọkọ̀ dára dúró kò sí gan àmáfọ̀máfọ̀ kò sí gbẹ̀gbẹ̀. Everything is fine. Ẹ fi wọn ẹ jẹ́ kó máa lọ ẹ jẹ́ kó máa lọ ẹ jẹ́ kó máa lọ. a lọ ṣe fàájì ni. Ẹ pẹ̀lẹ́ kú iṣẹ́ o. Ẹ pẹ̀lẹ́ bàbá ẹ pẹ̀lẹ́. ọ́fíìsà. movement. Pass mọ́tò yìí náà. Pass mọ́tò yìí náà. Àwẹ̀ dàn sá o. Àwọn amúnudù tí wà nìyẹn. Ẹ rà sá. Bẹ́tà. Ẹ rọra o. Sergeant, stop. Mo ní important message for ní office now. Ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ pé wàá pẹ́ padà tó ti gbọ́ wàá pẹ́ padà. ọmọ kí ni gbogbo ṣíìtì mẹ́ ṣe fẹ́ pa mí jayé ni no àsìmọ́ understand kí ló ń ṣẹlẹ̀ gangan láyé mi èké kan máa mú mi sílẹ̀ bẹ́ẹ̀ just like that torí ẹ̀ṣẹ̀ tí ń mọ̀ ni kí ni gbogbo ṣíìtì mẹ́ báwo lẹ́rù ṣe wọ́ mi. ọ̀gbẹ́ni kàǹgà. aláyé wa máa ń lóró ọwọ́ yẹn fún mi a máa fún mi nírú ọwọ́ yẹn kí n calm down bíi ti báwo. Sage, mo ti já ẹ tẹ́lẹ̀. I tell you say after Timberland na 07 after 07 na Bobby Dio. Sage, I tell you say me dey use this gun. You say no, how this gun take dey inside your bag? ọmọ wa trust nobody lọ́rọ̀ lé ayé yìí o wọ́n lè máa fún mi mo mọ̀ jẹ́ o ọmọ ogun lámbà yẹn mi ò kó jẹ mọ́ o ṣẹfẹ́ bá ayé mi jẹ ni. tí wọ́n bá ti ṣẹlẹ̀ wòye ti pa àtìlẹ́ onílé nìyẹn kúlẹ̀ lé wọn náà máa pa àgbẹ̀ sí owó òfo gan-an. àlàyé wa gàlégàlé ẹ ti ń pọ̀ jù o ti ń tẹ̀ mí o mi lè fẹ́ ranjú mọ́ ẹ o mọ̀ mi o mọ̀ nǹkan tí mi lè ṣe o mi lè ń sọ fún ẹ o fẹ́ gbọ́ o èmi láyé mi. ó kì í jẹ́ ní sọ kí n kọ̀ fún ẹ lẹ́nu nǹkan tó bá fẹ́ dà ló máa dà ó dà báwo nìkan ẹ ṣe tẹnu báàgì ẹ. ẹ wá kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀ kí ló yẹ tí màmá ń tọ̀ tó lè kú sápò padà kí ló tó ń julẹ̀ sẹ́wọ̀n pé ẹyin lọ́wọ́ wá ti jábọ́ ti ṣe kí ni ó ti gbé. ọmọ tó bá nú mi tìwọ́ ló máa ṣẹja jìnnà sẹ́. ọ̀gbẹ́ni bọ́lẹ̀ bẹ́ẹ̀ àwọn bọ́lá àlẹ́ yẹn ló fi ń jẹ́ target. ẹ̀yin ní ká má ṣe dán adẹ̀ ló ń bá èké lọ́wọ́ yín kẹ̀ táwa sí lẹ́yìn ẹ̀. padà ọmọ tó bá nú mi tìwọ́ ló máa ṣẹja jìnnà sẹ́ ajé à ń là wà láì máa ní rọ ni. tó bá sáwà kò sí wọ àwọn ọgọ́ lè gúngún ẹ. ọmọ ọ̀kẹ́ tó wà ní tiwa. ó ti yẹ débẹ̀ àwọn ọgọ́ lè gúngún ẹ. padà ṣó wáìnì ni ọmọ tó bá sẹ́yìn ọmọ máa ṣayé mi ṣá ó yá ìyẹn tún kọ́. irọ́ ni ó yá mo ti agbẹ́yìn débẹ̀ tán pé ibẹ̀ ni mo jú tán ẹ. ìwọ tẹ́rì tó bá sọ pé omi tiwọn ló máa ṣẹja jiná ọmọ máa sọ pé rán ni mi. kò sí wéèrè náà ni ìgbà tó ti dé ní báàgì ẹ tó ti wà ń bẹ̀ sáńdákò tí mo pẹ́ ká máa lẹ́rù náà lọ nìyẹn kò sí wàhálà. ìwọ ò ṣe irú ẹ. ṣé wo ló tọ́jú ẹ̀rù yẹn sínú bẹ́ẹ̀. èmi lọ́wọ́ mo ju dán ẹ̀. gẹ́gẹ́ bí mo ti ń bá yín sọ lọ lórí fóònù tó yẹ yín ọ̀rẹ́ mi ni mo mú wá sọ́dọ̀ yín òun ni mo mú lẹ̀ ṣẹ̀dẹ̀ wá rí àti asáré síbí asáré sàn gbogbo sísáré wa pàbó ló ń já sí wọ́n dẹ̀ ní àgbà òfin wà lọ́jà lórí ọmọ tuntun wọ́ lórí ẹ̀ la ṣe wá bíbá. Ọmọ́táyọ̀ bàbá ló dáa fún wa a kì í rí ni lágbàtán ká tún máa béèrè pé báwo ni irú ẹni bẹ́ẹ̀ ṣe tó ó ti mọ̀ mí lánàá kó tó dè mí èmi ní gbòǹgbò ọ̀nà tí ò rójú ẹni tí ń tò gbé mo ti jagun fálára wọn fún mi lọ́mọ mo jagun fájèrò wọn fún mi lẹ́wù mo ṣàwò ṣọ̀jẹ̀ títí mo débi tẹ́nìkan ò dé rí mo jagun fún wọn nínú oko mo tàkìtì fún mọlẹ̀ níjù ìrìn jẹ́jẹ́jẹ́ níbẹ̀ lẹ́sẹ̀ bàbá tó bí mi lọ́mọ lọ́jọ́ tó bá dogun nírin kólekóle mi ọ̀wàrà òjò tí ń bo nílé ọgbà lẹ́rù arákùnrin kò dìgbà tí n bá dáfá kí n tó mọ ohun tó ń ṣe ọ́ kò dìgbà tí n bá da ọ̀pẹ̀lẹ̀ kí n tó mọ irú ìṣòro tó ní ọgbọ́ bàbá rẹ ńkọ́. bàbá láti ìgbà tí mo ti gbọ́njú mi ò dá bàbá mi lò débi pé màá mọ ohun tí wọ́n wà.
ọ̀dà torí bàbá rẹ tí mo béèrè yìí òun ni iná ti ń jó ẹ lábẹ́ aṣọ àmọ́ kó ba lè dá ọ lójú mo wà àlàáfíà rẹ wà. ọ̀pẹ̀lẹ̀ jẹun yó tán ó dakùn délẹ̀ adífá fún pèrègede tí ń ṣe yèyí ojúmọ́ tí ń jẹ́ ojúmọ́ mọ́ mi lónìí ojúmọ́ re ni ẹni abá wálé la bá relé ẹni ajá bá wá lajá ń bá lọ ajífá fún ìjìwòrè tó tẹjúmọ́ pákó rẹ̀ gírígírí ifá tẹjúmọ́ mi kó wò mí re Ọ̀rúnmìlà tẹjúmọ́ mi kó wò mí re ọ̀yẹ̀là àgbérùn mi ràn tẹjá ọ̀yẹ̀là. arákùnrin ẹ jẹ́ ká sọ fẹ́ni tó fẹ́ kàn ṣomọ́gi lókùnkùn pé kò gbọ́dọ̀ kánjú bẹ́ẹ̀ sì ni kò gbọ́dọ̀ fi gbogbo ara kan kó má bàa fọ́ níka àfi tá a bá rí bàbá rẹ kó o tó lè bọ́nú ìṣòro tó wà yìí. bàbá mi ibi tí mo rán sí. bàbá ẹ ṣeun ṣé ń gbọ́ ṣe rí bàbá yẹn kí ni ẹ̀yin rò pé a lè ṣe sí torí kò mọ ibi tí bàbá ẹ̀ wà kò dẹ̀ mọ nǹkan tó lè ṣe tó lè fi rí wọn kí lẹ́yìn rò pé a lè ṣe sí. Ọmọ́táyọ̀ wọn ló gbọ́n òun fò sókè ṣágbára náà sọ pé òní ni wò ó tá a bá ju abẹ̀bẹ̀ sókè ní gbagba ibi pẹlẹbẹ náà ni ó máa fi lélẹ̀ olóòótọ́ nìkan ní sùn tí ń sùn sínú pósí idẹ àbó ògbódò fákan tó wí ni ó ní olóòótọ́ tí ń bẹ láyé wọn ò pógún ṣìkàṣìkà ibẹ̀ mọ níwọ̀n ẹgbẹ̀fà ọjọ́ ẹ̀san ò lọ títí ní ìjẹ́kọ̀rọ̀ gbogbo dùn ni adéfá fún ọ̀rọ̀ gbogbo tí ń da kákò bẹ́ẹ̀ ni wọn ò dún fáwọn tó bá dùn mí wọ́n máa rò fórí mi ni wò ó Ọmọ́táyọ̀ sọ fún ọ̀rẹ́ rẹ pé ó dìgbà tá a bá rí bàbá rẹ̀ kó tó lè bọ́nú ìṣòro tó wà bẹ́ẹ̀ ni mo sọ kò sí àbùjá kan lọ́rùn ọ̀pẹ. ọ̀rẹ́ ọmọ àwa bàbá eré ni ọ. kẹ wàá rí òun gan ló dáa bí bẹ́ẹ̀ kọ́ yóò jẹ ìyàkú ni. àbí. bàbá mi. Ojogun Twile màmá àgbàlagbà Twile. èmi stargell má dòdò ọmọ ẹ wá ẹ má lọ máa kàn jọ mi o ní ìtẹ̀fẹ́ rí mú yín látàn for now ẹ sì ṣe kí ni ẹ ṣe gá. olórí kan tó ń jẹ máìkì fún olórí ikù gàbá ní kò sí olórí ò ní padà dọ́mọ ẹ̀yìn ọmọ ènìyàn ò ní padà dolórí mo gbà fún ẹsẹ̀ mo gbà fún ẹ tó gbọ́. àwọn ìjọba fi dáwọ́ tún bá ọmọ orí a máa fi tòkè pàṣándọ̀ Twile àwọn àmì ẹ̀ ní ṣe bẹ́ẹ̀. mo ti sọ fún yín gbogbo èmi ní olè à ń ṣe à ń gbébọn ní ìfẹ́ ọmọ líle lèmi láti ilẹ̀ kọ̀ǹfàmù ní apáti wèrè ẹ̀ mú. ẹni tó ní ìyá tó ní gàmá fi ṣì Twile àwọn àmì. ó dà ohun tó ti ṣẹlẹ̀ lélẹ́yìí ẹ gbọ́ kókó oníwèé ìròyìn kẹ́lẹ́ wọn bá àti fọ́ fún yín tó àti ṣe bẹ́ẹ̀ àti lẹ́bẹ̀ òun rèé o bẹ́ẹ̀mi ṣe máa ń wà tẹ́mi máa ń jí ìdàdí tí máa ń rí pé tòótọ́ ni máa ń gbọ́ ọlọ́ aláàpọ̀ ti rìn jìnnà máìlì mẹ́jọ ló wà nú ẹ̀. bí nǹkan tó náà màámi kí ló ṣẹlẹ̀ má bínú sọmọ yín tó bẹ́ẹ̀ yẹn. ẹ fọkọọpù gan kò yẹ kó jẹyìn o Ọlọ́run ibi tí mo gbé yín sí ẹkọ kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ mi. àwọn àmì Twile kẹ́lí mọ ká lè mọ pé ẹ ti gbọ́ ẹ ti gbà ẹ ti kó wa jẹ bí Indomie padà ká wà lẹ́yìn níbi K50 ẹ̀ka wa ní ṣá. ní ọjọ́ nǹkan tí stargell jẹ́ ń sìn. ó tán lọ́wọ́ kan nìyẹn ó tán nìyẹn. àwọn ọkọ tó máa ṣẹlẹ̀. mẹ́ta ni mo lù. ìyẹ́pọ̀ orí ẹ̀ wà ń bẹ̀. àjọjẹ ló dù àjọjẹ ló gbòòlì ọjọ́ gbòòlì. pàrọ̀ mi wà nílé mi fẹ́ kó wà mọ́ ẹ jẹ́ ká pa ní ọ̀ká máa mú lọ. kàkẹ́ kálẹ̀ wá base oya àràwà Twile. gbàláìtà rẹ̀. mádòrò oya ẹni àti gbé owó ti ọ̀nà Twile ọ̀hánì. ọ̀gá mi ìbẹ̀rù gbòjò gẹ́gẹ́ bí orúkọ yín Twile ọ̀gá mi ẹ má bínú o àti wọ́n ti pa àwọn pípín àwọn òwe mẹ́ta wọn kàn japa fún mi lára wọn náà ẹ̀ka sáré fèsì wọn ti máa ń ṣe báyìí kan àṣẹkùn ẹ̀kan fọ́ọ̀rán mi ní bọ́ọ̀sì pàdé mi kí lórí sọ̀rọ̀ ẹ̀ náà kí ló ṣẹlẹ̀. ẹ ló ṣẹlẹ̀ ni pé mò ń gbọ́ ọ̀kọ̀ kan lọ́kẹ́ bí àwọn ta lẹ́nu gan bọ́ọ̀sì wọn pè gẹ́ẹ̀kan ní máàdòdò àbíkọ́ tó pẹ̀ bàbá yẹ ká pa wọlé
ẹ ká fa ọ̀rẹ́ ká ajé kó mọ bó ṣe ń lọ ó lè gbọ́ adé bẹ́ẹ̀ bàbá. ẹ fi wèrè lẹ́yìn bíbú yìí kí ló ṣe yìí ẹ̀dẹ̀ máa ń ṣe níbi ìtọ́ ẹ máa ń ṣapá bí àyà kí ló ṣe yìí ẹ kàn ń pariwo kí lórúkọ ẹ máa dòdòdò àbí kí lẹ́ pè kí ló ṣe yìí àdúgbò kan ti wà ìbẹ̀rù gbọ́dọ̀ ó hàn bí ìyá àṣẹrẹ tẹ́mi tí mo jẹ́ sẹ́kọ̀bà tí mo tún wọlé gbé sí wọn tó bá ti bẹ́ a máa kọ́ ọmọ lọ́pàá pa níbo ni wọ́n dànù ṣé wọ́n àwọn ṣèrè ni ọmọ máa kọ́ ọmọ máa yè a máa kọ́ ọmọ kẹ́ ìwọ ọmọ ni aláyé tiwa ẹ̀wọ̀n ọmọ ń dẹ̀mí gan ọmọ ń dẹ̀mí gan ó tọ́ ni mo sọ fún yín gan adéyẹ kásá mú wọn ká rún wọn ká yí wọn ká ẹ̀ ká kún wọn. mẹ́tẹ̀ẹ̀tẹ̀ Mádòdòrò ọlọ́run bọ́ọ̀sì ta ló jẹ́ Mádòdòrò wúbi Mádòdòrò. èmi rèé o ṣáàgẹ̀ tó ń sọ ọmọ tó ń sọ tó ń sọ tán ọ̀gá kan mọ́ṣẹ́ 1 million transformer fáwọn tí ò níná aṣọ́bọ̀ra fáwọn tí ò lápò clear road ọmọ. Mádòdòrò ṣáàgẹ̀ irúmọlẹ̀ tó ń jẹ́ fried rice ọmọ mo ti máa gbọ́rọ̀ yẹn ọmọ ẹ ti sọ nípa ẹ fún mi mo fẹ́ dá ẹ mọ́ mọ́ tọ́ kémi náà máa káwọn jọ máa ṣiṣẹ́ kí n máa gbéṣẹ́ fún ẹ àwọn kélébé kékeré kan máa disturb mi lọ́nà mo á ní kí n fà á mọ́ra kájọ máa ṣiṣẹ́ kájọ máa bẹ owó yẹn wo má palantia má bẹ̀rù àwọn ọmọ mi lélẹ́yìí má kàn fẹ́ sùn lórí àwọn nǹkan ọ̀nù wọn máa àjẹ́ ibì kan head ibì kan sí the stand fẹ́ fà á mọ́ra kí n máa gbéṣẹ́ fún ẹ báwo ló ṣe rí sí. èmi ṣáàgẹ̀ ọ̀gá kan mọ́ṣẹ́ 1 million àlàyé wa mi ò sí ń rò ẹ̀ o wọ́n lọ máa kànjọ́ mi o mi ìsínú àwọn tó ti yá o ṣé wáìnì ti wà ní wá ò sọ fún mi náà bébì. gẹ̀ẹ́sì ló ṣẹlẹ̀ calm down kí ló ṣẹlẹ̀ tí bẹ́ẹ̀ fún àìdìbò ṣe wà yìí lọ ọ̀rẹ́ àwọn ọmọ náà oyin títí bóyá fred máa hello. Mádòdòrò ó dà gbọ́dọ̀ mi ò yẹ níbi tí o máa dọmọṣẹ́ like that o kàn máa ṣiṣẹ́ fún mi ni má kàn máa rán ẹ iṣẹ́ sí the stand àwọn olóòmọ àwọn abẹ́tẹ̀ kan ládùúgbò ìwòmọ̀ gbogbo bẹ̀yẹn so a kàn máa ṣiṣẹ́ fún mi má dé máa fẹ́ ní ẹ̀gùn títí ẹ ló bá tán. àlàyé wa read my lips mo ò sínú owó tó ti yá ṣé wáìnì ti wà ní èmi ọmọ ọba tí mò ń ṣọ̀gá ń bì kan màá lọ máa ọmọ shit lélẹ́yìn mẹ́rin. ọmọ wa mo ń bá ẹ sọ̀rọ̀ adégbègé ẹ lẹ̀ ó mẹ́rin tó bá ẹ sọ̀rọ̀ ni ẹ máa ké ní bókẹ́rù bọ́ lọ́nà ọmọ wa ayémọ̀lẹ̀ tó ń gbé ní wà mi ò ṣe máa kọ́ máa jẹ gbogbo ẹ̀ máa kọ́ máa ẹ̀fẹ́ ti sẹ́ máa kọ́ máa fún adé máa ṣiṣẹ́ fún mi adé dà mọ́ mọ́ tọ́ ó ti tọ̀. láyé gbàgbé bóyá ṣẹlẹ̀ ọ̀gá ni mí láyé ara mi ó ti yé èmi ò sí nírú lẹ́bùn yẹn rárá ọmọ líle lèmi látilẹ̀ ẹ gbàgbé bóyá ṣẹlẹ̀ ó ti yé gbọ́gbọ́ náà gbọ́gbọ́ ìsọsọ náà ìsọsọ ó ti lọ bẹ́ẹ̀ ẹ̀yin guys. ṣọ́tọ̀ mo ń sọ̀rọ̀ nígbà tí mo sọ tẹ́tọ́ kọ́ ọmọ pé níṣẹ́ kan kíníkan kí ló kọ́ wa pẹ̀lú títì yẹn ẹ̀yà wọn wọn sì wọ́n máa sọ fún mi pé gbé ṣọ́ọ́lẹ̀ mo tún fẹ́ bí tó lọ ṣẹ̀yìn bí àyà ṣé yá lẹ́yìn mọ́tò mi ni mo béèrè lọ́wọ́ ẹ̀ ṣé yá lẹ́yìn mọ́tò mi ni ìbẹ̀rù bàbá kí ló dé ẹ máa máa pípù yìí ó jẹ́ ká ti lọ gbàsẹ́lẹ́sẹ́ ká ṣe kíni ká sáré gí ẹnì kan máa gbé ọmọdé dìrín kan yẹ wá dé ìbẹ̀rù ọlọ́fẹ́lẹ́ ti wá ń pa ó lọ́ fi wá ń pa táàrí bàbá wèrè yìí tó ní kẹ́ ìwèrè yìí kan táàrí aláyé ọmọ ọsùn wa gan Ọlọ́run ajé ẹ ká wá kàn ṣe o make you move. lára nǹkan tí mo sọ nìyẹn a ní ká lọ síbi kan bíi tá a bá ti gbowó ẹ ń sọ pé ká dúró de ẹnìkan ẹ̀yìn tẹ́lẹ̀ ká dúró de náà lóde ìgbà yẹn sí tó lè ṣe ọkọ yẹn tó tán bẹ́ẹ̀ tí máa ń ṣe gan máa ń yà mí lẹ́nu ẹwà ẹjẹ àbàdúgbò ilẹ̀ mi ò láìkí ẹ o débi ṣe wá rò tí àwọn ẹ̀ṣẹ̀ wẹ́wẹ́ ló kó síbí ni ẹwà ẹjẹ káwa kó ládùúgbò ìjà rè a kò lè jókòó sí ibà ká lè máa wò bẹ́ẹ̀ ẹ jẹ́ káwa máa lọ jàre. lórí whatever is your name ó ti wá dópin báyìí wọ́n ní ọ̀nà lè ṣaláì má làálà ó ti wá dá làbà mi ì ṣe good Samaritan mo ò ṣe good Samaritan ọ̀rọ̀ mi ti di ẹbí ní sẹ́rì mi ì ṣe mọ́ gbóníkàlùkù wà lórí owó ẹ̀ mo dé mú ẹ lọ síbí mo mú ẹ lọ sọ́hùn ṣé gbogbo ìgbà ni wọ́n ti wá dópin báyìí ó ti sú mi. bàbá mi kọ́ mi lẹ́rọ mo mọ̀ ọ́n rò ó bàbá mi kọ́ mi lẹ́gẹ̀ẹ́ mo mọ̀ rìn ẹ̀gẹ́ rìn bàbá mi tún wá kọ́ mi ní sàmùsàmù mo mẹ̀ràn kó pamọ́ jẹ mo mọ̀ èyí tó jẹgi mo mọ̀ èyí tó jẹgi adé orí mi ni. mi ìbẹ̀rẹ̀ ò kì í ṣe oníṣẹ́ bí kì í ṣe ẹni tó bá ṣe dé. díẹ̀ tó nìkan eléyìí tí mo ṣe kọ́ lọ kó fàlùbáríkà sí. ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ̀yin ọmọ mi
ẹ jọ̀ọ́ ṣé mo lè rí nǹkan díẹ̀ lọ́wọ́ yín kí nǹkan fi rà kí n fi jẹun ibi ń pa mí. Bàbá èmi ò dẹ̀ wá ní chẹ́ǹjì kankan lọ́wọ́ báyìí àbò ní. ọ̀dà àgbà tó ṣògbọ́n tí òṣùgbọ́n fúnra irú wọn kì í pẹ́ láyé ẹ̀mí ara sọ mí. Bàbá ẹ ní sùúrù ẹ jẹ́ kó kọ́ ọ̀tàn ó máa fún yín nìkan. díẹ̀. hello Ọmọ́táyọ̀ yóò dáa fún ọ èmi Awómewé ni kì í ṣe nọ́mbà tí o mọ̀ ni mo fi pè é yìí kì í ṣe òun ni. wo eégún àti ró wọlé èèyàn àti ró jáde tá a bá ní làákàyè dáadáa tá a lójú inú tá a sì mọ̀ràn ó yẹ ká mọ̀ pé eégún àti ró tó wọlé lèèyàn àti ró tó jáde. èwo tún ni eégún àti ró tó wọlé àti ilé tó jáde. sórí ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ lẹ́gbẹ̀ẹ́ ìwọ àtọ̀rẹ́ rẹ ẹni tẹ́ ń wá lọ́nu. òun gangan ni àmọ́ wá gbọ́ ẹ gbọ́dọ̀ jẹ́ kó kò lákàtà yín bí mo ṣe ń bọ̀ sọ̀rọ̀ yìí ìwọ fi bí mo ṣe mọ́lẹ̀ ó gbọ́ ohun tágbà fi ń jẹun kò fi sábẹ́ ewé mọ́ mo gbé síkùn ni wo ẹ máa mú bọ̀ wá sọ́dọ̀ mi báyìí omi gbọ́ náà ò gbọ́dọ̀ pẹ́ lẹ́nu ọwọ́ ò sì gbọ́dọ̀ pẹ́ ń sàkéèké ẹ má jẹ́ kó lọ o. ok ẹ ṣeun bàbá ẹ ṣeun bàbá. kí ni ẹni ìsọlẹ̀ kan. mo ní kẹ́ fún mi lówó díẹ̀ kí n fi ra oúnjẹ jẹ. wá eléyìí sọ̀rọ̀ change ṣó yẹ nítorí èmi gan ní mọ̀ọ́ṣì ṣùgbọ́n mo wá ní opportunity kan ṣó yẹ yín mo fẹ́ kí a jọ lọ sìn àti jẹ àti mu ó wà ń bẹ̀ ẹ máa jẹ ẹ máa mọ́dà nǹkan tẹ béèrè gan ẹ máa rí jù bẹ́ẹ̀ lọ. ó dá yín lójú. nǹkan tẹ́ ẹ̀kan lè ṣe fún mi pé kakọ̀jọ́ máa lọ kájọ lọ. ṣé ẹ nígbàgbọ́ ni. bàbá ó wà lọ́wọ́ ẹ̀ ó lójú àwọn tó kàn ń ṣàánú fún kókò ń bá mi ẹ já máa ṣáà já máa lọ. ẹ tẹ̀lé mi sẹ́. owó ní máa lọ. níbo láyé yìí wá ń lọ ayé yìí ti dorí kodò ìwà ìbàjẹ́ làwa fi ń yangàn àfi kó rí ẹni ó kó níyàn lọ́wọ́ ẹni tí ń ṣẹ́ni ta ò rí. bàbá ẹ kú kalẹ̀ ẹni tí ẹni ká mú wá bàbá tí ó wà lẹ́gbẹ̀ẹ́ wa gbà tí à ń bá yín sọ̀rọ̀ lórí fóònù bàbá náà ni. mo mọ̀ fóun náà ni ìdí nìyí tí mo fi ní kẹ́ ẹ mú wá sí ọ̀dọ̀ mi ní àyè ẹ̀yin ẹ̀ ǹlẹ́ o bàbá. yóò dáa fún yín. ǹjẹ́ mọ arákùnrin tó dúró yìí. bàbá mi ì dá ojú ìmọ̀ mi ì mọ arákùnrin. o ò lè mọ̀ ó sì mọ̀ ò mọ̀ fóun ni orí ọmọ tó tún gba ìkúùkù lóòótọ́ àmọ́ ohun tó tò yín ẹ̀rọ yẹn ẹ̀ tí mọ̀ kí ló dé tó sọra ẹ di ìkà tó ń fojú dọ́ká tí ìkà rẹ bá ọkà nínú ọká ìkà rẹ ò mọ̀ pé ọká kì í jọkà ṣe bóun tó jọkà lọ́ká ń jẹ. bàbá ẹ jọ̀ọ́ má bínú o ọ̀rọ̀ yín ò yé mi. ọ̀dà ẹ̀ là lọ̀rọ̀ bàbá là kì í yé ni ẹ̀yìn sì lọ̀rọ̀ bí ò bá dẹ̀ kò ní ṣe é ṣí. ọmọ mélòó ló bí. ọmọ méjì lọ́lọ́run jogún fún mi. méjì kí lorúkọ kínní. nǹkan jẹ́ Adébáyọ̀. èkejì. Adébímpé. Adébáyọ̀ òun gangan òun ló wà níwájú rẹ̀. ọ̀dà kí ló wá dé tó kí ifá tó gbàgbé ìrùkẹ̀rẹ̀ kí ló dé tó fi ìyà jẹ ọmọ bíbí inú rẹ̀ tọmọ rẹ̀ wá ń jìyà ìmọ̀dí. bàbá bí mi fi ya ẹgbẹ́ kọ́kọ́ ìyà. bàbá Adébáyọ̀ ronú sọ̀rọ̀ yìí dáadáa torí èrò lọ́bẹ̀ ẹgbẹ̀gìrì bàbá rẹ̀ ó kò ní kí ronú. ìyà. bàbá ṣé kìí ṣe ìgbà tí èmi àti ìyá àwọn ọmọ yìí ní èdè àìyedè. inú mi dùn gan. máa ń show testimony. Bẹ́ẹ̀ni. so lẹ́ni ọlọ́run ti ń gbé nǹkan mèremère
ṣe nínú ìjọ wa lónìí a máa fẹ́ sísá Deborah ẹjọ́ ẹ bá mi tẹ̀síwájú. Praise the Lord! Praise the living Jesus! Èmi mi dùn jù láàárọ̀ yìí. Gẹ́gẹ́ bá ti mọ̀ wípé èyí ni ọjọ́ Thanksgiving wa. Mo dẹ̀ wò pé each and every one wa òun ni ó mọ oore èyí tí Ọlọ́run ṣe fún. Mo fẹ́ kí àwa tí a ní ọpẹ́ tí ẹ̀rí kàn ìwọ tó bá wọ pé ẹ̀rí kàn ẹni o kó bọ́ síta kó wá fi ẹ̀mí ìmọ̀ èrò àbí kó ṣe nílò ọ̀rọ̀ mi nílò bọ́ síta. Gbọ́dọ̀ fún tán. Praise the Lord. Hallelujah. Dádì ẹ ṣeun ọjọ́ ẹ ṣeun náà Sunday dádì sọ fún wa wọ́n ní ká gbàdúrà wípé ẹni tó bá mọ̀ pé òun fẹ́ dúpẹ́ mọ́dẹ̀ sọ mọ́ lẹ́yìn ní number 1 èmi ní number 1 máa ọkọ̀ wa dúpẹ́ praise the Lord. Dádì ẹ má bínú sà nǹkan kékeré ó kéré gan mo fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ńlá oore kàbìtì tọ́lọ́run ṣe fún mi Mr. Fúntọ́ ẹjọ́ ẹ bá mi gbé kinní yẹn wá mo fẹ́ fi dúpẹ́ nítorí pé kíni Ọlọ́run ọba àrà ọba alára ni ó máa ń dá àrà gidi praise the Lord. Praise the Lord. Praise the living Jesus. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ọmọ mi lórí ìyàwó mi lórí iṣẹ́ mi ẹ bá mi yin Olúwa lógo. Come and see the Lord is good. Come and see the Lord is good. There is nothing I cannot do. Come and see the Lord is good. Come and see the Lord. The Lord is good. There is nothing I cannot do. Come and see the Lord is good. You make me wonder. Olúwa ò ṣe o Sunday ní ìdùn gan ó dùn gidi mọ́mí fún mi ẹkúlé máa o díẹ̀ alpha. níbo ló ń lọ. Kí ló dé ṣé kò sí. ṣe bẹ́ẹ̀ ṣe Thanksgiving. Ṣẹ̀ṣẹ̀ ni péyàn ṣe Thanksgiving ni. ó ti fọ̀kadà ṣe Thanksgiving. Chọ́ọ̀chì yẹn lẹ́yìn ìwọ àtàwọn ọmọ ẹ máa sun kò sí ilé kankan tó máa wọ̀ ń bì. Nítorí kí ni. ìwọ tó ní a ṣe fún ẹ ẹlẹ́dàá mi ó máa ṣépè fún ẹ ni. Story ṣé kẹ́mi sọ fún ẹ story of the gods ló ń sọ Ọlọ́run story of the gods ṣé ọmọ pẹ́sẹ̀ náà ń wọ bàtà ṣẹlẹ̀ ń tàn ẹ́ gidi torí pé kí ni wọn kì í wọ bàtà ṣé kẹ́mi sọ fún ẹ gbogbo ètò sọ ẹ story ni jọ̀ǹgbà tí o ta ọ̀kadà o gbowó dámi lọ́rùn ṣé o gbowó o lè sọ̀rọ̀ ìgbà tó gbowó jọ o fún mi nú ẹ̀. ṣe bó wo sukú àwọn ọmọ náà lábí sọ. mo kọ́ ọmọ mi jọ torí Ọlọ́run nígbà tó ń ṣe oríire ẹ kiri tó ń gbọ́lẹ̀ dúdú pupa tó ń ṣe ẹ̀ẹ́dẹ̀dẹ̀dẹ̀ tó máa bọ́ kọ́nà ẹ̀ ló lọ̀ fún ẹ̀ ló di ìyá èmi ìgbà tó ẹlẹ́ni tó ń ṣẹnu bí ẹnu pẹ́pẹ́yẹ ọmọ òṣì ọ̀dà. Ìyá Báyọ̀ kí ló ṣẹlẹ̀. ìwọ ṣe léyìí fún mi. kí ni mo ṣe fún ẹ. o ṣe léyìí fún mi. kí ni. wà á tẹ́tí kò gbọ́ mi. sórí àtiwọ́ àtàwọn ọmọ òfò tó bí fún pásítọ̀ tó sọ pé mi ló bí wọn fún ò ní jèrè àwọn ọmọ yẹn. wo ojú mi ló ṣe dẹ̀jẹ̀ lé Báyọ̀ lórí ojú mi ló ṣe dẹ̀jẹ̀ lé Bímpé lórí sórí ẹ̀jẹ̀ tó dà lé wọn lórí yẹn mo fi ṣépè fún wọn lénìí àtiwọ́ àtàwọn ọmọ yẹn ẹ̀ ní rí nǹkan rẹ̀ ṣe. irọ́ ló pa sórí gbogbo ìpè ẹ òun rè àpò ẹ̀rì òun ló kúnnú ẹ̀yìn. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. pẹ̀lú nǹkan tó ṣe fún mi sẹ́ ìwọ ó gba ọ̀kadà tí mo fi ń ṣiṣẹ́ tí mo fi ń rí ṣe ó gbà lọ́wọ́ mi ó parọ́ ó dẹ̀ gba ọ̀kadà yẹn lọ́wọ́ mi lójú ẹ̀ ní ìgbà ó dẹ̀ ló gbé fún ọkùnrin mi wo nǹkan bí báyìí ló máa dé báyìí wà táwọn. irọ́ ló pa ilé ìpìlẹ̀ òre mo tẹ̀ mọ́lẹ̀. ẹ̀kọ́ máa rìn ní ẹ̀kọ́ mọ́lẹ̀ ẹ̀ ní rí ìkọ́ni kankan ṣe. àwọn ọmọ tèmi ti ṣe rere. àmọ́ mọ̀ pé wọ́n lọ lọ́wọ́ èmi kọ́ ló bí wọn fún èmi kọ́ lọ bí àwọn ọmọ yẹn fún
orúkọ ló ń jẹ ìwọ ni mo bí wọn fún. ìwọ parọ́ fún mi. èmi parọ́ fún ẹ̀kọ́ kí ni. èmi kọ́ mo làwọn ọmọ yẹn fẹ́. lọ́nà wo tó ti ṣe DNA test tó fi mọ̀ pé àwọn ọkọ ló ní. èmi mọ̀ pé èmi kọ́ ló bí àwọn ọmọ èmi yẹn. tó ti ṣe DNA test tó fi mọ̀ pé àwọn ọkọ ló ní. mo ti mọ̀ pé mo ti ṣìyàn ná. mo ti ṣìyàn. èmi ò ṣìyàn ọlọ́run dẹ̀ ní jẹ́ ìṣìyàn. àbíkáwọ́ ni o jọ ń gbà tó ń gbowó ẹ̀ tó ń ná tó ń ṣe yẹpẹ mi jọ ta ló sọ fún mo béèrè ní ta ló sọ fún orí olórí ọ̀tá òǹgbẹ pupa òǹgbẹ dúdú ọtí ẹrẹ fi àkíyèsí àrẹmọsí òṣì ọdá ó sì kọ́ lọ́nà fún mi. ẹ káàbọ̀ mà ẹ ra mà kólúwa wà pẹ̀lú yín mà ẹ ra mà ẹ ṣe ìbínú pé mo dá yín dúró mo ń ṣe àwọn kankan nínú ilé ni ẹ má bínú mà. ó ṣe olúwa ṣàgbára dọ̀. àmì mà. dáàdi mo máa fẹ́ rí yín fún one or two things tó ń ṣẹlẹ̀ nínú ìjọ yìí ṣé ẹ notice kan tó ṣẹlẹ̀ nínú chọ́ọ̀chì lọ́jọ́ Sunday. ìyẹn ní ìsìn tá a ṣe kọjá ìmọ̀ ẹ ní ìṣàkíyèsí kankan. ṣé rí i pé wọn ọ̀kadà tí mọ́mí Báyọ̀ wá fi ṣe ọpẹ́ ọ̀kadà yẹn dáàdi Báyọ̀ fi ń ṣiṣẹ́ ọ̀kadà tó fi ń ṣiṣẹ́ ni mọ́mí Báyọ̀ wá fi ṣọpẹ́ ẹ wá notice ẹ rárá. ní ìṣàkíyèsí àti pé tó bá rí bẹ́ẹ̀ ṣèbí ọkọ àti ìyàwó ni wọ́n máa ti jọ decide inú ilé kan tó wá sínú ilé kàn fẹ́ bí ìmúrin wọn ni kò sí nǹkan kan tó lé bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ àbí báwo lẹ́yìn ṣe rí sí. dáàdi bẹ́ẹ̀ ṣe wó yẹn kọ́ ló ṣe rí o gẹ́gẹ́ bí àgbàlagbà nínú ìjọ a gbọ́dọ̀ máa bójútó gbogbo nǹkan tó ń bá lọ nínú ìjọ nígbà tí mọ́mí Báyọ̀ fi ọ̀kadà yẹn ṣe ọpẹ́ dáàdi Báyọ̀ bínú jáde ni o wọ́n bínú jáde kúrò nínú chọ́ọ̀chì ni bẹ́ẹ̀ ni sà. mo ò rí gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n mọ́mì jẹ́ ká tún wò báyìí ṣe rí àwọn nǹkan kan wà tẹ́bí tó bá ń ṣẹlẹ̀ ká máa wò pé ó nínú ẹbí tiwọn nǹkan tó wù wọ́n láti fi ta ìjọ lọ́rẹ òun náà gbé wá yẹn so ẹ̀yin ẹ má rò lọ síbi tẹ́ ń rò lọ yẹn rárá torí pé èmi ò rí bẹ́ẹ̀ ó ti yé yín mà èmi ò rí bẹ́ẹ̀ rárá but mo really appreciate pé ẹ tiẹ̀ ṣe lè ẹ ní mind láti tiẹ̀ máa gbogbo àwọn activities tó ń lọ ní church mo dúpẹ́ lọ́wọ́ yín mà ọlọ́run á dúró tì mí ẹ kúnlẹ̀ ká gbàdúrà ọlọ́run á dúró tì yín ẹ lọ tayọ ẹ lọ ṣe rere lórúkọ Jésù ẹ pẹ́ fún wa ní ìjọ yìí ẹ ṣé gan. Dáàdì Báyọ̀ ojú mi ò kì í fọ́ mi jẹ Dáàdì Báyọ̀ ẹ ká sùn mo ti pè é láti ẹ̀kan. ẹ má bínú mi ìgbọ́ ni. mo ti pè é láti ẹ̀kan mo gbé àbí ẹ̀yìn kan ni bóyá mo ṣìyàn mú ni mo dẹ̀ ń pè yẹn ẹ̀dá mi lóhùn. ẹ má bínú mi ìgbọ́. ẹ ká sùn ẹ kújọ́ mẹ́ta báwo lẹ́fìtìn níbo lẹ wá ń lọ tẹ di gbogbo ẹ̀ yìí. mo ń lọ síbi iṣẹ́ ni. ẹ ń lọ síbi iṣẹ́ well ó wà okay ná but nǹkan tí mo kàn ṣe láti wò ni pé látìgbà tí a ti ṣe Thanksgiving last tí àwọn ti fi bike tó fi wá dúpẹ́ ní church. báìkì yẹn gan ni ọ̀rọ̀ wà. bike okay. so ẹ̀yin fẹ́ sọ pé ẹ mọ̀ pé ẹ̀yin àti pásítọ̀ àti ìyàwó gbogbo yín jọ gbìmọ̀ pọ̀ ẹ jọ decide pé ẹ bá yé mi jẹ́ ẹ̀yin wá rí mi títì ẹ̀ ń pretend ẹ pé ẹ̀yin ò mọ bó ṣe ń lọ ẹ̀yin mò ń pè yín pé mo dá yín náà gan privilege ni. ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ pé mi àti yín àtijọ́ wà ti pẹ́ ifá kẹ tó máa rí gan àtijọ́ wa èmi kò fi pé ẹni tó fi bike tó fi wá dúpẹ́ ní church yẹn tó bá yá ó lè gbé bent wá tó bá yá ó lè gbé venza wá wípé church wa ó progress ni. so ẹ̀yin mọ̀ pé àtijọ́ wa ti pẹ́ kó tó di pé èmi mọ mọ́mì Báyọ̀ lèmi àti yín tijọ́ wa tí ò bá jẹ́ nǹkan tó fà á tí mi fẹ́ padà sí díẹ̀ ṣe wọ́n kó ó ṣeéṣe gan kó jẹ́ yìí ni mo fẹ́ bẹ́ẹ̀ jẹ́ ká fìyẹn lẹ̀ ọjọ́ kìíní àná tíyàwó mi ṣe Thanksgiving ẹ jọ kí ló mú wá tó wá fi ṣèdúpẹ́. ó ń fi báyìí kan fi yin Ọlọ́run ni báyìí in fact inú everybody gan dùn inú pastor gan dùn pé nǹkan mèremère tí ń ṣẹlẹ̀ nínú ìjọ wa o. wọ́n fi báìkì yin Ọlọ́run. bẹ́ẹ̀ni. ẹ fẹ́ sọ fún mi pé ẹ mọ̀ pé ìyàwó mi fẹ́ fi ọgbọ́n àrékérekè gba ọ̀kadà lọ́wọ́ mi kó gbé fún pásítọ̀. bíi ti báwo ẹni sùúrù that's me èmi náà wò náà pé ọ̀kadà tí mo wò yìí o ọ̀kadà yẹn ó fẹ́ jọ ti Daddy Báyọ̀ but mo rò pé well ẹ̀yin méjèèjì agreement ní láàrin ara yín. agreement ṣé ó ṣeé ṣe kí ọkọ àtìyàwó kọjọ gbìmọ̀ pọ̀ kán ní àwọn fẹ́ ṣe agreement kẹ wá ní agreement pé ayé ọkọ yẹn o ẹ fẹ́ jọ bàjẹ́ òkè ẹ ní sùúrù bóyá kò yé yín màá ṣàlàyé fún yín ìyàwó mi òun fúnra ẹ̀ ló wá bá mi pé wọ́n ti lé àwọn ọmọ jáde kúrò ní school ó wá sọ fún mi pé kí n lọ wá owó ó dẹ̀ mọ̀ pé kò síbi tí mo ti fẹ́ rí owó ọ̀kadà ọ̀gá tá à ń sọ mo ṣe san gbèsè orí ẹ̀ tán ni pé kí n bẹ̀rẹ̀ sí gbádùn ọ̀kadà tí mo ti san gbèsè tí mo fi ọdún méjì san gbèsè ẹ̀ ìwọ wá sọ fún mi pé kí n ta ọ̀kadà ká lè fi rán àwọn ọmọ lọ sí school fine ìgbà tó insist pé òkè kí n ta ọ̀kadà mo ní mo ti gbọ́
ìwọ tún wá lọ ó lọ arrange yẹn ó kówó látàpọ̀ epo bẹ́ẹ̀ yẹn kó wá ra ọ̀kadà lọ́wọ́ mi káàtẹ̀ wá sọ pé kò mọ bẹ́ẹ̀ mo mú owó yẹn àfi sanwó ọmọ school àwa dé ní Sunday àwa tá à ń jẹ́ àtà ní nǹkan tá a máa jẹ́ létí ò sí nǹkan kan ó wá dìde ó bẹ̀rẹ̀ sí í jó olóòfẹ́ ṣe testimony ó ṣe ìdúpẹ́ tó ó tún wá ní kó lọ gbé ẹni tó ra ọ̀kadà lọ́wọ́ mi ló tún wá rán kó lọ gbé ọ̀kadà yẹn wá wá gbé ọ̀kadà yẹn wá sí ìjọ tèmi àti ẹ ti ń jọ́sìn olóòfẹ́ ṣe ìdúpẹ́ nǹkan tí pépà àrówó ọmọ school tán tá à ń jìyà lé o ìwọ wá gbé ọ̀kadà tèmi fi yọ́zù ó gbé wá gbé fún pásítọ̀ olóòfẹ́ ṣe ìdúpẹ́ ẹ wá nípa ẹ sọ fún mi pé àti pásítọ̀ àtàwọn alàgbà àtàwọn workers àti ẹ̀yin gan fúnra yín àtìyàwó mi ẹ̀ mọ̀ sí gbogbo ẹ̀. rárá o Daddy Báyọ̀ kò rí bẹ́ẹ̀ mi ò lè ṣe yìí ó yẹ kẹ́ ẹ ti mọ̀ mí èyàn kì í nígi lọ́gbà kó má mèso ẹ̀ ó yẹ kẹ́ ẹ mọ̀ mí dáadáa. mo mọ̀ pé ẹ mọ̀wé pa ẹ dáa láti pa òwe anyway ẹ fi yẹn lẹ̀. Daddy Báyọ̀ ẹ wá gbọ́ ṣé ń rẹ ṣe ń wò mí tẹ bá ní fóònù ẹ mú jáde kẹ́ ẹ ya fọ́tò torí èmi ti yọ̀ǹda àtìyàwó àti Báyọ̀ àti bíi pé èmi mọ̀ obìnrin tó bá lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn fún mi dájúdájú mi ì ṣọ́ pé mi mo ní àwọn ọmọ méjèèjì tó lóun bí fún mi so àtìyàwó àtàkọ́bí o àti obìnrin mo yọ̀ǹda gbogbo wọn mo yọ̀ǹda wọn fún yín nǹkan tó bá wù kẹ̀sì tẹ́ ẹ bá wá mi wálé òun lẹ máa bá bẹ́ẹ̀ ṣe wò mí mo ti kó kúrò nílé àti church àtàlà tí kankan ní bá pè mí ẹ gbọ́ ọ̀rọ̀. Daddy Báyọ̀ kò rí bẹ́ẹ̀ èṣù ẹ o ẹ má èké èṣù wà mí yìí o a lè ṣe ìwọ náà ó ga o irú obìnrin wo gan lélẹ̀ irú obìnrin aṣekúpani wo lélẹ̀ gan-an so Mọ́mì Báyọ̀ tó ju wọn tutù yẹn tí wọ́n lè ṣe nǹkan bẹ́ẹ̀ fún Daddy Báyọ̀ ṣùgbọ́n èṣù rẹ o a lè ṣètò àmì kébìlì o nítorí wáyé pé mi gan ni mi ò ní gbàrú ẹ lóòótọ́ wọ́n bí ìṣubú máa yẹn ṣe èṣù ní dájúdájú òun kọ́ ló bí àwọn ọmọ yẹn ìka ní ní ìṣe ṣerú ẹ̀ ìka ní ó lè nǹkan tí ọkọ ẹ̀ fi ń jẹun tí wọ́n fi mọ́wọ́ lọ sẹ́ni ó lè sọ máa yẹn ó lè sọ de gan arinlẹ̀ tó dá máa sọ fáwọn náà nìyí wọn ní gbọ́. ètò tó wọ́n ṣẹ́ fún ìyá ọmọ yìí lọ́jọ́ kìíní àná ló ń jà lórí ọmọ èyí ti gbàgbé pé èpè kì í múni lóòjọ́ ó dọjọ́ alẹ́ ìdí nu tí a fi máa ń sọ fún gbogbo ẹ̀yin abiyamọ pé ẹyẹ fi èpè bá yé ọmọ jẹ́ ọjọ́ tọmọdé bá mulẹ̀ ní mọ̀ àmọ́ ọjọ́ tọmọdé bá fẹ́ dalẹ̀ kì í mọ̀ ńgbà náà eléyìí yóò wá jẹ́ ẹ̀kọ́ fún gbogbo abiyamọ wá gbọ́ wọn máa wí ní ìṣàwọ̀ wọn lóde òfófó àpọ̀jù ọ̀rọ̀ ní ìṣàwọ̀ wọn nílùú ètè adífá fún wọn lóde àròká lọ́jọ́ tí wọ́n ṣanu ewu agbọ́teku wífẹ́ yẹ ifá ní ẹ má sọ̀rọ̀ èyìn mọ́ kẹ́ ẹ má bàa dáràn ẹ yé rojú ẹlẹ́jọ́ nítorí fífẹ́nu kọ ọ̀nà àbáyọ sì wà fún ọ. bàbá ẹ ṣe ẹjọ́ ẹgbà wá ẹgbà míì. kò sí ifá tí dàgbà lẹ́rù bí ifá tá a dá tí ò lẹ́bọ tí ò létùtù àmọ́ eléyìí lẹ́bọ ó sì létùtù ṣé eré tá a bá ti lè ṣètùtù fún ọmọ yìí gbogbo ohun tí ń ṣe ọmọ yìí láti ìgbà tẹ́ ẹ ti bí yóò kúrò lórí rẹ̀ èyí ò ní kọ́kọ́ èyí ọdẹ bíi pé tó pè lọ́mọ rẹ̀ kejì yìí tá a bá ṣètùtù yóò padà rí. bàbá ẹ ṣe ètò mo ṣe tán ẹ jẹ́ ká ṣètùtù yìí. o ṣe tán. mo ṣe tán láti ṣe bọ́mọ bíbí inú mi ni. bẹ́ẹ̀ni. mo ṣe tán láti ṣe bàbá. ẹ ṣe. má ṣe. ọ̀rọ̀ ẹja wọnú ilé lọ ẹja lọ. ojúbójú olóró ń bọ̀ paramọ́ ṣé kì í ikú bọ́mọ rìn ọmọ òfúra àwa lọmọ níbo má jalè àwa lọmọ bá ò rí a ó jàgbà mo làwa lọmọ bá ò rí a ó jàgbà gbéwìrì ọ̀gára ọlọ́ṣà gbéwìrì ọ̀gára ọlọ́ṣà. Stop! ẹ máa ta pélépélé mo ní ká ẹ máa ta pélépélé kẹ́ ẹ má bàa kàn dínú yọ kẹ́ ẹ má bàa kàn dínú yọ
ikú lè gbọ́ kó sọ fún toko ló ń gbọ́ kóró fòdẹ. pé adé láti gbálẹ̀ gbàgbà owó yín dúkìá yín yóò di tiwa. àní pé adé láti gbálẹ̀ gbàgbà owó yín dúkìá yín yóò di tiwa gbẹ̀yìn. ẹ kú àfojúbà ẹ kú àfojúbà ọ̀gára ọlọ́ṣà alákòólóhùn kígbe bìrìndì ọ̀kẹ́ ọ̀fọ́n alákòólóhùn kígbe bìrìndì ọ̀kẹ́ ọ̀fọ́n ẹ kú àfojúbà ilé tá a bá dé ó di dandan wá sọ fún ọ̀dẹ̀dẹ̀ táwa bá ti wọ̀ báwo rí a ó jàgbá. ó ti dáṣẹ́ gbé ó ti dáṣẹ́ gbé ó dáṣẹ́ gbé ó dáṣẹ́ gbé ohunkóhun táwa bá ṣe àṣegbé. Gàmbàrí jẹ́ díẹ̀ nú òbí ìkejì tó pọ́n. ó ti dáṣẹ́ gbé ohunkóhun táwa bá ṣe àṣegbé. eégún ńlá ni wá àlékún ńlá ni wá sẹ́. ẹ sọ fáwọn ìṣíwẹ́wẹ́ pé a ti dé láti jàgbá. àwa ní ìbẹ̀rù bojo tí ń bọ́ ọmọdé. àwa ní ìbẹ̀rù bojo tí ń bá àgbàlagbà. gbogbo ohun tá a bá ṣe ó ti dàṣègbè náà. lọ́wọ́ ẹni tí ń ṣẹ́ni ta orí àfikún orí ẹ̀. owó ẹrí rẹ lónìí orílẹ̀-èdè fi ń labú àkèrè orílẹ̀-èdè fi ń labú àtàrí làgbẹ́jà fi ń ladò orílẹ̀ kò ló fi ń lànà gbogbo ègún tó ń bẹ lórí ẹ ó dàfẹ́ àfìsẹ́yìn gbégún faṣọ. ògìdìgídí lamírin tá a gbàgbé ògìdìgídí adífáfọ́ orí tí ń lọ rí báwọn ta àkàrà là lọ́sàn-án barìsà ó lóun ó gbèmí ó wí mi orí ẹni kì í gbé ní ti orí ẹni orí ẹ yóò gbé látẹ̀ni lọ yóò gbé látẹ̀ni lọ. kẹ́kẹ́kẹ́ ni wọ́n kan kó so gbùdùgbùdù náà làrún ṣàbí babaláwo méjì bá ríra wọn ṣèrò kẹrẹ yẹ torí tẹ́ ń torí kẹrẹ adẹ́nà àgbẹjọ́ adífáfọ́ orí tí ń lọ rí báwọn yóò dáa fún ọ yóò dáa fún ọ ọyá gbà. wo má wo bíbà yìí o wàá fi ọwọ́ báyìí wàá fi jó kọ̀ọ̀kan sọnù. ire kó máa wá ẹ wá bá a bá dá mi sórí ilẹ̀ ní bọ̀ bọ́kùnrin bá yọ nígbó abọ́nà wá látòní lọ orí rẹ ti fọ́rí orí rẹ ti fọ́rí orí rẹ ti fọ́rí ó yá lọ pàbúrò rẹ wá. Adébímpé yóò dáa fún ọ. èyí tí mo ṣe lénìí kò ní wun yín ijó bàtà kì í hun eégún àbọrúbọyè kan ò ní hun babaláwo. Adébímpé o ẹni tó gbọ́n mo ní lọ́wọ́ orí ni ẹni tó gbọ́ lọ́wọ́ orí ni bá a bá mewúrẹ́ gúdúgbọ́ tá a fi ṣe onígbọ̀wọ́ fáifá ní gbewúrẹ́ kádàrá ò gbà nǹkan kan àbá má gbòtàn bọ̀lọ̀jọ̀ ká fi ṣe onígbọ̀wọ́ ọ̀pẹ̀lẹ̀ ọ̀pẹ̀lẹ̀ là ń ṣàpọ́nlé fún kádàrá ò gbà nǹkan kan àbá kúkú bọrí ká má wulẹ̀ bo oògùn torí oògùn ló lọ́jọ́ kan pọ́njú orí tá a gbé wáyé ló lọ́jọ́ gbogbo orí ẹ̀ ló gbé ọ látòní lọ orí rẹ ti fọ́rí. ọ̀yá ọgbà má wo bí yòó ó fi ọwọ́ ó fi jù sẹ́yìn báyìí ó dàbí sẹ́yìn tẹ́gbọ́n aláré fi ṣọ̀nà. àfikún orí ẹni kókó nìyọ lọ́wọ́ ẹni tí sọ́ni ta ò mọ̀ ẹ̀yẹ fi ìwà ìbàjẹ́ yan gan. bàbá Adébáyọ̀ bàbá ó kí ọ kú oríire ìyá Adébáyọ̀ bàbá ó kí ìwọ náà orí rere ní ti rere ìrere olórí à ń gbẹ̀rù kà odùfà kan sọ pé kẹ́kẹ́kẹ́ ni wọ́n kan kóso
gòdògòdò náà làrún òòṣà bí babaláwo méjì bá ríra wọn aṣèrùkẹrẹ yẹtúrú kẹrẹ adẹni àgbéjó ìrùkẹrẹ adẹni àgbéyẹ̀wò adéfá fún orí lọ́jọ́ tó ń tìkọ̀lé ọ̀run bọ̀ wá sílé ayé wọ́n ní kó rí orúbọ kó ba lè dẹni àpèsìn orí rúbọ orí dẹni àpèsìn ayé ó máa pèsìn yìí ni. àṣẹ. Adébáyọ̀ látòní lọ òtún mọ̀ sí mọ́. àṣẹ. látòní lọ òtún mọ̀ yà mọ́. àṣẹ. ìyá ìmọ̀dé táyé gbé sí ọ lára tó ń jẹ láti èní ló ti dohun gbàgbé. àṣẹ. ó ti dàbí sẹ́yìn tí gbọ́lá rẹ̀ fi sọ. àṣẹ. Adébíyìnpé ni bàbá rẹ̀ àti ìyá rẹ̀ sọ ayé ló pa kádàrádà wọ́n fi ń pè é lórúkọ tí ò dáa ọ̀gbọ́n wọ́n sọ pé star girl tá a bá dẹ̀ wò náà ẹ̀yin ọ̀dọ́ ọ̀sìn náà tá a bá ìràwọ̀ ní jẹ́ bẹ́ẹ̀ látòní lọ ó níràwọ̀ owó àṣẹ. níràwọ̀ ọmọ àṣẹ. ìràwọ̀ oníwọ̀ mi àṣẹ. oníwọ̀ ọ̀kùn àṣẹ. gbogbo orúkọ burúkú tó pa ó ti dàbí sẹ́yìn fún àṣẹ. ẹ̀yin bàbá Adébáyọ̀ bàbá. ọlá rẹ̀ yóò máa pọ̀ sí ni àṣẹ bàbá. ọlá rẹ̀ yóò máa pọ̀ sí ni àṣẹ. ẹ wo ẹni tó gbọ́n ọwọ́ orí ni ẹni tó sì gọ̀ ọwọ́ orí ni tá a bá mẹ́gúrẹ́ ńlá tá a fi ṣe onígbọ̀wọ́ fa ifá ní gbẹ̀wúrẹ́ kádàrá ò gbà kankan bá a má gùntàn bọ̀lọ̀jọ̀ tá a fi ṣe onígbọ̀wọ́ ọ̀pẹ̀lẹ̀ là ń ṣàpọ́nlé fún kádàrá ò gbà kankan àbá kúkú borí ká má wulẹ̀ bo ògùn torí ògùn ló lọ́jọ́ kan pọ́njú orí tá a gbé wáyé ló lọ́jọ́ gbogbo ẹ wò ó dùfá kan sọ̀rọ̀ ó ní èdè gbègbè ní gbèmí àdífá fún ojú oró tí ẹyẹ ìwà ìbàjẹ́ yan gan o. ẹ jẹ́. ṣé àfojúsí yìí lọ́ọ̀dì ìgbà tí bá ní kan gbé bọ̀ jáde sí ìgboro. ìbò ń fẹ́ pẹ̀sẹ̀ pariwo tàbí bí wọ́n ṣe pariwo àwọn ọmọ tó bọ̀ wáyé ló gbé jáwé ló ń ta ẹni wọ́n lè jáwé fún àwọn kó lóbi tó buhari jábọ̀ àjọ gbá ìtàn. Bọ̀wálé àfarawé ò ṣeé ṣe àfarawé ò ṣeé ṣe Bọ̀wálé tán rán nílé ìwé tó ń rìn rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ kiri ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o sinimá yẹrẹ o Bọ̀wálé làkọlé rẹ̀ bó ti jáde wá lórí YouTube Ìgbìyànjú TV ilẹ̀ ò ti rí wo àwòtún wo ni o. Bọ̀wálé o ẹni àwí fún ọba tí ó gbọ́ ẹni àsọ̀rọ̀ fún ọba tí ó gbà wí ìgbà àfọ̀gbà fi gbà já àjọpọ̀ mímú lágbàdá Bọ̀wálé wọn lè má ṣàfarawé kó má dàbí ẹnìkan kò gbọ́ o Bọ̀wálé ti ń ṣàfarawé wọn làjí mọ́ lórí ló bá gbé kuru jẹ lọ́wọ́ ẹ bọ́ra ẹgbọ́n ta ló pa Bọ̀wálé o ẹ wá ṣẹlẹ̀ nínú sinimá ńlá yìí Bọ̀wálé bọ́sì Arẹ́gbẹ́ṣọlá ló ṣe ọmọ ilé ìwé ẹ wá wo báwọn ọmọ ìṣe ń da skúlù aago tó wù wọn ni wọ́n ń délé ìwé o wọ́n ti wọ ẹni tó pa Bọ̀wálé báyìí kò láìpẹ́ kó jẹ́ tiẹ̀ sinimá tuntun Bọ̀wálé another 100% comedy extravaganza action packed movie ni ẹ̀rí àríntà kìtì ní tẹ́ bá wo kọjá bẹ́ẹ̀ Bọ̀wálé a movie written produced and directed by Ìgbìyànjú starring Don Richard bọ́sì Arẹ́gbẹ́ṣọlá Asui Lazarus Ìgbìyànjú Olúmídé Adédoyin Elizabeth Ime Victoria Adénẹyẹ Balógun Adéwálé Ayọ̀mídé Ọlás kitchen Yandabira Ancestor Yusuf Big 8 Leo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá tuntun ìta àpàkọ́lé ẹ̀ ní Bọ̀wálé subtitled in English ó ti jáde wà lórí YouTube báyìí ẹ click sórí Ìgbìyànjú TV kẹrìnrún wò Bọ̀wálé ni o àwòtúnwò ni ó kọjá bẹ́ẹ̀. ṣé mo fẹ́ pa ẹni ṣé tí bá fẹ́ pa ẹ́ ṣé mo máa mú koríko sùn ẹ̀ dání o. ká ṣe bó ti yẹ ká ṣe ṣe kó lè rí bó ti yẹ kó rí tòró ohun tí kò dáa kò lóko méjì tó ń jẹ́. ẹ̀yin mọ̀dé wọ̀nyí ẹ má bàyé jẹ́ mọ́ iṣẹ́ àwọ̀ ẹni yẹ kó tó ní jẹ́ olè ló bọ́mọ jẹ́ o olè ló bọ́mọ jẹ́